Fún Ọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn pátápátá, mo kí gbogbo ojú gbogbo ọkàn gbogbo ènìyàn tó lórí ọ̀fẹ́ àti wò mí. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo rí fídíò kan tí wọ́n sẹ́ndì sí mi, fídíò Ìyá-Idán. Mi wàá mọ̀ bóyá lórúkọ míì tí mo lè rí, orúkọ tí mo rí lórí fídíò yẹn nìyẹn. Picture tí mo gbé síwájú yìí tí wọ́n gbé picture mi sí, mo mọ̀ kí ìránṣẹ́bìnrin gan o, ọmọ Yorùbá tó ti ilé eré jáde òní ọmọbìnrin. Mo sì gbàdúrà wípé òní tàjò gbé sájò yóò sì dára fún nǹkan, òní bàjẹ́. Ó tún bẹ̀ mí kí n má bínú, ó gbé ọ̀rọ̀ kalẹ̀ tó dáa. Mo fẹ́ dúró de part 2 tẹ́lẹ̀, bọ̀ mo wò wípé bọ́rọ̀ bá pẹ́lẹ̀ sí ó máa ń gbọ́n ni. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yẹn. Obìnrin tẹ́lẹ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ báyẹn, àwọn obìnrin wọn ní sùúrù débẹ̀ yẹn, bọ̀ mo mọ̀ wípé ẹni tá a bí nílé ọgbọ́n tá a wò léèmọ̀ òun ni ẹ máa jẹ́. Mo kí yín, mo really appreciate yín gan. Tó bá jẹ́ àwọn elépè eléèbú ní mi tiẹ̀ ní dáhùn, bẹ́ẹ̀ sẹ́ndì ẹ̀sìn ní pè ní ṣe bí ẹni pé mo rí, but ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ ìdí rẹ̀ gbọ́, máa wá mú ní ẹyọ kọ̀ọ̀kan. Ṣé rí lórí ọ̀rọ̀ pásítọ̀ Sam Olu Alo, màmá, gbogbo ayé ló ní interest, èmi náà ní interest láti fẹ́ mọ ibi tíyàwó àtọmọ wọlé sí. Ẹ máa gbọ́ lọ́kọ̀ọ̀kan bí àwọn ọ̀rọ̀ yín. Gbogbo ayé ló ní interest, èmi náà ní interest láti fẹ́ mọ ibi tíyàwó àti ọmọ wọlé sí. But tẹ́ bá lọ gbọ́ fídíò mi dáadáa, tẹ́ ẹ bá misquote mi, kì í ṣe Awikoko Daniel Rotimi tó bá force Olu Alo àti gbogbo foundation àti fàájà whatever di ọdún tó ń bọ̀ láyé, a lè mọ́ gbọ́ pé lẹ́nu Olu Alo, a lè mọ́ mọ́ bí tí ọ̀rọ̀ láǹdì sí. Àwa náà dẹ̀ fẹ́ mọ̀ bí ẹ ti ṣe wà yìí. Ẹ jẹ́ fi nǹkan kan ṣàpẹẹrẹ. Ẹni bàbá Takutijesu, ẹ wá appreciate àwọn nǹkan tẹ́ ti mọ̀ nípa mi, ẹ bá mi sọ̀rọ̀. Now mo direct fídíò sí bàbá Takutijesu, ẹ jẹ́ kọ́kàn wọn lára àwọn náà ní fídíò, ẹ rí pé mo jáde mo dá yín lò. Bọ̀ kẹ́ ẹ sọ pé bàbá Takutijesu olórí burúkú aṣiwèrè aláyé bàjẹ́, kẹ́ ẹ ṣe wá béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ mi pé ní dá yín lò. Ẹ̀bá àrúdọ̀ ọdún mẹ́wàá mi ò ní dá yín lò. Ẹ̀bá ní supporter tó pé millions mi ní dá yín lò, because ẹ ti ra address ní wrongly. Tó bá jẹ́ wípé ẹ̀tọ́ ọmọ ènìyàn ni Rotimi Daniel ń jà fún, ó tún ti ń tẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀, ó ti ń defame, ó ti ń attack personality àwọn èèyàn. Tó bá jẹ́ wípé ó gbé ṣe bí Kọ́lá Ọláwùyí ṣe rú àwọn ètò báyìí, ṣe bí Kọ́lá Olóòtú ń ṣe bí Oríyọmí Hamzat ń ṣe, ta lẹ gbọ́ tí wọ́n ti wọ̀n lépè tí wọ́n ti bú kẹ́sẹ̀ wá sọ pé kó máa bọ gbogbo ayé fẹ́ gbọ́ tẹnu ẹ̀ tó máa dá wọn lò? Rárá. Àwọn tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ fi ojú sùnùkùn àti tí sùnùkùn gbọ́ nìyẹn. Lórí ti Olu Alo, a sì rẹ́dì, a sì ń retí ibi tó fẹ́ já sí, but má padà sọ́dọ̀ àwọn òbí ìyàwó Olu Alo. Madam, tó bá jẹ́ mi gbogbo ẹ̀sẹ̀ àdẹ́kùn, tó bá jẹ́ mi ni ṣe rí èmi, bóyá màá rí ní àwọn tó wà ládùúgbò mi tó lè sọ ọmọ tèmi lọ sílé ọkọ, ó ti bí ọmọ kan síbẹ̀, òun àtọkọ rẹ̀ wọ́n ní misunderstanding nínú ilé, wọ́n dẹ̀ tún jọ pàdé níta ní ojú títì, ọkọ ẹ̀ dẹ̀ gbá etí ẹ̀. Fẹ́rẹ́ alẹ́ ní mọ́rin ní ọjọ́ kejì, mo ní láti fi ọlọ́pàá arrest ẹ̀. Ó tún dé station, ó ń ṣagídí, ó bá rẹ̀ ní kóòtù ní Igbó Òṣèré. Ṣé kí mẹ́ta yín jẹ ọ̀rọ̀ yẹn la fi divorce ìgbéyàwó yẹn, because o tó lè mú ẹ kó lu ọmọ nínú ilé kó lù títí ọjọ́ kan wàá lù pa tí wọ́n wá pè mí. Tí èmi bá lè gbèrú ìgbésẹ̀ yẹn,
irú abiyamọ wo ni àwọn abiyamọ tẹ ẹ ń sọ pé ìyá ìyàwó ti pé 80 ó ti pé 90 ẹ gbàgbé éèjì wọn. Irú abiyamọ wo ni wọn fi ọmọ fi wà oṣù mẹ́fà ẹ̀gbọ́n ẹ̀, ọdún kan ẹ̀gbọ́n ẹ̀, ọdún méjì ẹ̀gbọ́n ẹ̀, ọdún mẹ́ta ẹ̀gbọ́n ẹ̀. Ẹ wá rò pé the best thing ni wípé bloggers lẹ́rù ó lè gbà yín lájẹ́ bẹ́ẹ̀ ni ẹ sọ pé ẹ tí wọ́n rò ó lè gbà wọn lànà lọ bá yẹn bẹ́ẹ̀ ni yẹn sì mọ̀rọ̀ gbé kalẹ̀ ló gbé kalẹ̀ yẹn rárá. That's not easy. Mo gbọ́ pé ìtayà méjì wà ní family wọn náà ṣé yóò mọ normal channel tó yẹ kó gbà ní, ṣé kò mọ normal procedure tó yẹ kó gbà ní láti jẹ́ pé ká mọ ibi tí ìyàwó àtọmọ wà. Ṣé media Facebook, Instagram, TikTok ló máa wá ìyàwó àtọmọ ìjáde? Ẹni tí ó ṣẹ̀fẹ̀ á ṣẹ̀fẹ̀, ẹni tí ó sòótọ́ á sòótọ́, ẹni tí ó rẹ́rìn á rẹ́rìn, oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa gbà dá sí. Tí gbogbo wa bá mọ ibi tí ìyàwó àtọ ẹnìkan ló mú páàsì sílẹ̀, ẹni Rótìmí ti pe Olú Alọ, ó ti sẹ́ndì mẹ́sẹ́jì sí, inú mi dùn pé ẹ gbọ́ pé kò reply at once. Kò reply at once. Now gbogbo story èmi back to back ni mo dọ́gbọ́n máa wo Rótìmí Daniel ní gbogbo program ẹ̀ bó ṣe láti orí Apostle Ayọ̀ Babalọ́lá tó fi kun orí Mọ́ládé tó fi kan gbogbo Adébóyè. Mi ò tí rí pásítọ̀ náà tí ó attack tí ó bully. Eléyìí ó fi ṣe stopover nítorí wípé one of the pastor tàbí ọ̀sà tó ń bá pastor Olú ṣiṣẹ́ ló wá mú páàsì sílẹ̀. One, ó yẹ ká arrest ẹni yẹn tó mú páàsì yẹn sílẹ̀ tó wọ́n mọ full details ibi tí ìyàwó àtọmọ wà. Ó yẹ kí tí ó bá jẹ́ wípé lóòótọ́ human rights ni Rótìmí Daniel ń jà fún àtẹ̀yìn tó kù tó yẹ pé fàájà first person tẹ̀ máa kọ́kọ́ arrest tó fún yín ní past yẹn ó mọ̀ nípa ẹ jẹ́ kó fún wa ní full details, ẹ jẹ́ kọ̀rọ̀ dílé ẹjọ́ kó di tọlọ́pàá. Báwo lẹ ṣe máa sọ pé wọ́n ṣàánú abiyamọ ìyá 80s? Kí ni ìyá 80s ń wò? Kí ni ẹ̀gbọ́n tẹ́ẹ̀sẹ̀ bọ́ síta gbogbo ọ̀rọ̀ tó sọ ni mo gbọ́ that sister? Ọ̀rọ̀ ló jọ lójú yín bọ̀ lójú èmi kò jọ ọ̀rọ̀. Kí ni rísì tí ò fi jọ ọ̀rọ̀? Ọ̀dọ̀ yín lọmọ yẹn ń gbé according to tó fi pàdé Olú Alọ. Ẹ mọ standard Olú Alọ ń gbà yẹn tó nílé tàbí kò nílé, ó yẹ kí wọ́n sister yìí mọ̀ náà. Now Olú Alọ kò ní church, orí òkè ló ń gbé ní èrè according to bí obìnrin yẹn ṣe ń ṣàlàyé. Mo wo gbogbo ntàfíì yẹn délé my dear sister, mo wo ó wọ́n fẹ́ ìyàwó bó ti fún lóyún kó tó fẹ́ ni, nígbà tó fẹ́ tán ló lóyún ni only God knows. Ó wá gbé lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́, ẹlẹ́gbẹ̀rú ẹ̀ irú ẹ̀ wà nínú ayé dáadáa. Síbẹ̀ tó bí ìyàwó lọ lé ọ̀rẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ló tún padà lọ kọ́lé fún ìyàwó. Tó bá yẹ pé kò síjà kankan láàrin wọn, ṣé kò ṣe dáa ni? Ẹni kò kì í sùn tí àgbà tó bá fẹ́ bá ní ìbálòpọ̀, ṣé ara obìnrin yẹn gbà ní tí ò bá gbà kí ló dé tí ò pariwo síta tọmọ kìnnìkejì kẹta fi wọ̀? Why now? Ojú tẹ́yìn máa fi wò ó tọ̀tọ̀, ọjọ́ tẹ́yìn máa fi wò ó sí ọ̀tọ̀ọ̀tọ̀. Inú mi dùn bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yín kalẹ̀ ló jẹ́ kí n ní àlàyé gidi lórí rẹ̀ fún yín. Àtẹ̀gbọ́n ìyàwó àti mọ̀mọ́ ìyàwó àtẹ̀bí ìyàwó gbogbo wọn ló yẹ kí wọn kọ́kọ́ kó lọ sílé ẹjọ́ kan kó lọ sí station. Wọ́n tó bá jẹ́ abiyamọ tòótọ́ 3 good years 365 days multiplied by 3 or 4. Èmi nítara ọmọ mi ò bí púpọ̀, ọ̀rọ̀ mọ́ sì ké mi lára. Tèmi ni mo fi ṣàpẹẹrẹ fún yẹn. Ẹ béèrè pé Takutijesu ní Àdúrà Àgbàṣà ọmọ ẹ̀kan fọkọ bímọ sílé ọkọ ọmọ yẹn gbá létí ní ojú ọ̀nà jọ́kejì ló dé station. Wáyé tí mi wà sórí mídíà sí mi sí lórí mídíà ni? Wáyé tí mi gbèsè fún mi ẹni tó bá gé mi náà gbèsè fún kọ́ máa direct wọn sí proper channel.
ìwọ̀nba lè tí máa ṣe níbẹ̀. Mi ò ní dúró bí ẹni wípé èmi ni mo wà ní authority láti lọ sọ pé màá jẹ́ kí ìyàwó èèyàn jáde, màá pariwo gbára yọba ní pariwo yegede, a máa lọ protest. Irọ́ mi o. Ṣé n sọ kíní kan fún my dear sister, ìṣẹ́jú kíní yìí ó lè mọ́ gùn púpọ̀. Now mo fi Ọlọ́run bá bẹ̀ wá, táìmù yẹn ti lọ. Bẹ́ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ sapá kejì tí n bá gbọ́, èmi náà tún lè sapá kejì tó rẹ́ni tó yẹ mọ́ bá sọ̀rọ̀ òní, but wọ́n pa sanẹ̀, wọ́n mọ bí tá a ti lè rí ọ̀rọ̀ ibi tí ìyàwó wọlé sí, kìí sáriwo lórí íńtánẹ́ẹ̀tì, kìí ṣe ẹgbẹ́ lórí íńtánẹ́ẹ̀tì. Tó bá jẹ́ pé kéèyàn báàkì Rótìmí Daniel, èmi ló yẹ kí n báàkì ẹ̀ jù, ṣùgbọ́n tó bá di another episode màá sọ̀dí tó fi yẹ kí n báàkì ẹ̀. Màá fi fídíò kúkúrú sí apá kejì fún Ìyá-Idán tí mo dá lóhùn lánàá. Inú mi dùn, mi mà kó tẹ̀ ti ṣe part 2, mo padà rí part 2 yẹn, but mi ò ní much láti sọ ń bẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ tó ti sọ ní part 1 náà ni wọ́n padà sọ ní part 2. Ẹyọ kankan tó lágbára ń bẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ ní lórí òun náà ni wípé tí àwọn bá lu ọlọ́pàá tàbí ilé ẹjọ́, kò síbi tí ọwọ́jà Olu Alo ò tó. Màmá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ta ló kọjá òfin? Ṣé ẹ rántí Chief Rahman Adédoyin tó ní Hilton Hotel ní Ilé-Ifẹ̀ tí èèyàn kú síbẹ̀? Ṣé mọ̀ wípé ẹjọ́ yẹn ọ̀dọ̀ Amsat ni wọ́n gbé lọ? Ẹ wo ọgbọ́n tí Amsat fi ṣe iṣẹ́ yẹn. Ìgbà táwọn ọlọ́pàá mú Adédoyin, tádédoyin sì ń lo agbára pé mo mọ̀yàn because ọ̀rẹ́ Ọ̀ṣínbàjò ní vice president nígbà yẹn, tó jẹ́ pé wọ́n ní àtìmọ́lé, wọn àdẹ̀ tìmọ́lé. Adédoyin tún wà lórí Facebook. Gbogbo ẹ̀ ní Oríyọmí Amsat tó hú jáde, adẹ̀ mọ́bi tí ẹjọ́ lọ kú sí. At the end sẹ́mọ̀pọ̀ ẹjọ́ kú ni wọ́n dá fún Adédoyin. Báwo lẹ ṣe máa sọ fún mi wípé Olu Alo kọjá òfin, ọmọ ọlọ́pàá ọmọ sójà? Mi ò gbàbẹ̀ yẹn gbọ́, my dear sister. Aláàgbà proper channel, that's the issue. Bẹ́ẹ̀ bá ní kí n bọ́ta kí n máa bẹ Olu Alo, tó bá jẹ́ wípé ẹlòmíì, bloggers míì ló gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ lọ́nà tó tó àti tó yẹ, bó jẹ́ nípàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run, a ṣèwádìí, a tẹ bọ́tìn, a máa bí iṣu ṣe kú bọ́bẹ̀ sí bẹ́. Ẹjẹ́ àfisẹ́lẹ̀ fún Rótìmí Daniel bóyá ó lè rí bẹ́ẹ̀ gbé nǹkan jáde, but ètò ti tọ́jú ni mo ti sọ fún wa ní apá kìíní yẹn. Gbogbo ẹbí ìyàwó Olu Alo wọ́n mọ ibi tó yẹ kán lọ. Kódà kó kọjá sísà kó tún lọ kọ́ fámìlì mi wá, kán tún máa gbọ̀rọ̀ lẹ́nu wọn, kán máa sọ àkànfẹ́nu pa lórí nẹ́tíwọ̀kì ni. Gbogbo ayé ló ní interest, èmi náà ní interest. Mo wá sọ ní ìparí fídíò mi àkọ́kọ́ yẹn wípé èmi ló yẹ kí n wà lẹ́yìn Daniel Rótìmí Awikoko. Mo ní mò ń bọ̀ wá sọ díẹ̀ fún wa. The reason is this. Ó sọ ọ̀rọ̀ kan lákòókò kan tí mo like, wípé àwọn aláṣọ ara Pentecostal yẹn, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn nígbà tó ń wà nínú Kristẹni ni wípé àwọn aláṣọ funfun wọn kì í ṣe èèyàn Ọlọ́run, which is true. Ẹ̀kọ́ òdì, not pé bẹ́ẹ̀ mò ń ṣáìdì Olu Alo àbẹ́ni Pentecostal àbẹ́ni Christian tó bá ṣẹ̀ṣẹ̀ kú ṣe, mi ò ṣáìdì anybody, which is true. Wọ́n rí wa bí ènìyàn Ọlọ́run, wòlíì elétò ni wọ́n ń pè wá. Àwa gan ọmọ pé wọ́n lè bá àgbèrè lọ́wọ́ wọn, àwọn ọmọ pé Pentecostal lè wà burúkú, àfìgbà tá à ń gbọ́. Ká ní ọ̀gbẹ́ni Daniel Rótìmí Awikoko kò fi èpè ńláńlá, kò fi attack, kò fi bully, kò fi kún ọ̀rọ̀ rẹ̀ ni, èmi lọ́yẹ̀ wà lẹ́yìn rẹ̀ jù. Òun jèrè ọkàn sí ẹ̀sìn tó lọ bá. Ẹ jẹ́ mú kinní kan kí n fi ṣàpẹẹrẹ. Nínú jèrè ọkàn rẹ sí ẹ̀sìn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ó wá gbé kalẹ̀
nínú bó ṣe ìtàn tó lè fi jèrè ọkàn pé ọmọ kan wà nílé ìwé bàbá àtìyá rẹ̀ wá sọ pé àwọn ń bọ̀ wá kí lọ́jọ́ báyìí náago báyìí mo fẹ́ kẹ́ lísìn dáadáa o ìdí tí mo ṣe pè ní antichrist ni mo fẹ́ láhàn yín yẹn ọmọkùnrin yìí wá pe àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ máa bọ̀ lé mi bàbá mi ń bọ̀ ní déédéé aago báyìí àkókò báyìí ó wá retí bàbá rẹ̀ títí tí kò rí bàbá ẹ̀ tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ́písòdù yẹn rí ẹ lọ máa tú inú péjì ẹ̀ wò ẹ gbọ́n tí mo ń sọ yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ wá bínú lọ inú wá bí òun náà kì í ṣe pé bàbá yẹn ò wá lọ́jọ́ yẹn bàbá yẹn padà wá rẹ̀ tó ti late ọmọkùnrin wá bínú sí bàbá àtìyá rẹ̀ ó ní kìí ṣèbínú oṣù kan o kìí ṣèbínú ọdún kan ó wá gbé padà wá sórí ẹ̀kọ́ àsòdì sí báwo ló ṣe gbé kalẹ̀ ó nígbà tí èèyàn lè bínú sí bàbá rẹ̀ tó pa wákàtí àti ìṣẹ́jú jẹ náà Jésù tó lóun ń bọ̀ láti ẹjọ́ yìí tí ò wá kí ló dé tí ò lè bínú sí ẹni tọ́pọlọ rẹ̀ bá lọ tí kò ní ìmọ̀ ẹ̀kọ́ bíbélì á wò pé that is true kì í ṣe Daniel nìkan ló ń sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ní Jésù yìí ń jò ní ó dé Jésù tẹ ló ń bọ̀ dà which means tí Jésù bá tí ì dé a gbọ́dọ̀ padà lẹ́yìn rẹ̀ ó ti jẹ́ onírọ́ kì í wá so onírọ́ máa fẹsẹ̀ múlẹ̀ nu bíbélì bó kí tó fẹsẹ̀ múlẹ̀ nu bíbélì kí ni wàhálà yín lórí bíbọ̀ Jésù kí lẹ̀yin retí rẹ̀ fún ìdí ni pé sẹ́ẹ̀rán ní sàwámà ni sẹ́ẹ̀rán nípa ẹ̀ ní sẹ́ẹ̀rán provisions tó fẹ́ ràn wá fún yín ni tọ́rọ máa léèwé yẹn ń retí provision àtàwọn nǹkan tí wọ́n mú wá fáwọn ọ̀rẹ́ rẹ̀ àti ẹ̀ sẹ́yìn rán Jésù tó bá yín ra nǹkan bọ̀ ni ṣé ìlérí yẹn fún èmi àtẹ̀yìn ní sá ẹ jẹ́ ká gbọ́ bíbélì ká fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ bóyá òye ọ̀pọ̀lọpọ̀ lè yé lórí wípé Jésù ń padà bọ̀ bí ọ̀bá èdè tó bá ti léètì jù ní tiẹ̀ kángára rẹ̀ kọ́ gba bùnmí lọ àbí kọ́ gbọ̀nà ọ̀run lọ́nà ṣé dandan ni kí Jésù ṣe gbé ẹ dé ni in the book of Matthew chapter 24 wàá kọ́ ka verse 3 and 4 kan tó lọ sí ẹsẹ̀ 35 fún mi ẹ bá mi kàwé. Jésù jókòó lórí òkè Ólífì. bẹ́ẹ̀ ṣe jókòó lórí òkè Ólífì. àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá ní kọ̀kọ̀ wípé sọ fún wa nígbà wo nìkan wọ̀nyí yóò ṣẹ. dídé yìí ìgbà wo nìkan wọ̀nyí yóò ṣe nǹkan tẹ́ ẹ sọ ìgbà wo ló máa ṣẹlẹ̀ yẹ́sì. ni yóò sì ṣe àmì wíwá rẹ̀. ń bo àkókò wo ni ká máa retí yín 2005 ni àbí 2006 àbí 2030 yes. àti ti òpin ayé. kí ni yóò ṣe àmì wíwá rẹ̀ torí tó bá ti wá èyí tẹ́ lẹ́ẹ̀retí rẹ̀ sẹ́rù kó tó bá ti wá yóò lọ yóò padà bọ̀ wọ́n á ní àti pàdé rẹ̀ nìbàdàn àbúgbò mọ̀sọ̀ ó tún ti wá padà lọ sónírin ààrẹ ni tó bá ti wá ayé ti parẹ́ náà yes. Jésù sì dáhùn fún wọn pé. Jésù ń fún wọn pé. ẹ kíyèsára. ẹ kíyèsára. ẹnikẹ́ni kí ó má ṣe tàn mí jẹ. èmi wá tó sọ fún yín gbogbo ẹ̀yin èèyàn lónìí ẹ kíyèsára o ẹ má bọ́ sínú ìtànjẹ àwọn ènìyàn o ẹ má bọ́ sínú ìtànjẹ èṣù ẹ má bọ́ sínú ìtànjẹ Sátánì. wọ́n ní Jésù yín bọ̀ kò dé má ǹjẹ́ òun ló máa dé ǹjẹ́ òun ni bọ̀dá yín Jésù máa dé mo máa ń silent ní bá gbọ́rọ̀ yẹn torí pé òye yẹn òye wọn wọ́n torí pé òun tún wá ń sọ̀rọ̀ wípé wọ́n pè ní Antichrist ẹ̀kọ́ òdì tó ní láti kó àwọn èèyàn tó fẹ́ fi jèrè ọkàn wọn síbi tí òun lọ lọ́wọ́lọ́wọ́. verse 35. ọ̀run ayé ré kọjá. ọ̀run ayé yóò ré kọjá lọ. yes. ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. tí mo sọ pé mò ń bọ̀ kò lè ré kọjá mo sì ń bọ̀. yes. ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà. ibẹ̀ yẹn ni ẹ bá mú dání ní tọjọ́ ó ní bàbá yẹn dájọ́ dá wákàtí ṣé Jésù dá ọjọ́ dá wákàtí ó dá ọdún fún yín kó ń bọ̀ ni kí ni ìrètí ti yín pẹ̀lú ẹ̀. yes. kò sí ẹnìkan tí ó mọ̀. kò sẹ́ni tó mọ wákàtí náà ṣe. yes. àwọn áńgẹ́lì ọ̀run kò tilẹ̀ mọ̀. lọ́ba tán sẹ́yìn gbọ́njà áńgẹ́lì lọ ni àwọn áńgẹ́lì ọ̀run gan wọ́n à lè sọ time date year and season tó máa ṣẹlẹ̀. yes. bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo. ẹnìkan ṣoṣo tó rán mi tí mò ń gbónú ẹ̀ tí ń gbénú mi ló mọ táìmù yẹn. yes. gẹ́gẹ́ bí ọjọ́ Nóà sì ti rí. òwe eléyìí pé bí yóò ṣe rí rèé o fẹ́ẹ́ ń retí bí ọjọ́ ọ̀nù àṣírí yes. bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò rí. bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò rí. nítorí bí ọjọ́ wọn ni ti wá síwájú kíkún omi. ọjọ́ wọn ni ti wá síwájú kíkún omi yes. wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń gbéyàwó kálukú ti sọ Ọlọ́run nù wọ́n kàn ń jayé lọ ni yes. tí ó fi jọ
ọjọ́ tí Nóà fi bọ́ sínú tí ọkọ̀. inú àfi bọ́ sínú ọkọ̀ yẹn Ìmọ̀ títí tí omi fi dé. wọn ò mọ̀ tó mi fi dé Ó sì gbá gbogbo wọn lọ. ó dẹ̀ gbá gbogbo wọn lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ọmọ ènìyàn yóò rí pẹ̀lú. kí ló wá dé tó fi ní o ti pẹ́ jù tí màá ṣe wá bínú sí pé olùgbàlà ti pẹ́ jù só fún mi ń déètì só fún mi ń yíyà só fún mi ní ìṣẹ́jú tó fẹ́ dé ni. ọ̀rọ̀ Jésù papọ̀ mọ́ ìtàn àgbélẹ̀rọ ẹ̀kọ́ asòdì sí Kristi ní ẹ̀kọ́ yẹn sà yóò dára fún gbogbo wa ọkàn wa ó balẹ̀ ẹ jẹ́ wà lálàáfíà inú mi dùn ìyá idán mo rò wípé part 2 eléyìí náà wà á ti gbọ́ báyìí ẹ jẹ́ wà lálàáfíà o kọ́kàn wa kó balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí á tún pàdé ayọ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ọ̀rẹ́ mi kan wà níbi childhood friend mi kan wà níbi báyìí tó pè mí and ó mọ Kọ́lá wọlé dáadáa. Wow. You know, because mo máa ń rò pé abẹ́rẹ́ lókun dì ní because unfortunately we are from the same area. Abẹ́rẹ́ ẹ̀dẹ̀ lókun dì ọmọ onílé ọlọ́nà ni ìpé kan ń jà ní. And no, ìwà tí ó ṣe gbogbo dáadáa tó kọ́kọ́ ṣe yẹn mi náà wà lára àwọn tó sọ pé Audi just give him a second chance, you know, he was begging and all that, you know. So pẹ̀lú gbogbo dáadáa tó ṣe wá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yóò yà mí lẹ́nu. In fact mo mọ̀ pé my friend is ó ń gbọ́ mi insane bí mo ṣe ń sọ yóò náà confirm mi pé in fact oyè wùsì ń yájú lẹ́gbẹ̀ẹ́ mi nínú ìgbọ́n kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ni ó dẹ̀ ti fi rẹ̀ wọ̀n because ọmọ ìgbé ni bàbá ẹ̀ dẹ̀ lórúkọ ọmọ bàbá ẹ̀ lówó wà ayé ẹ̀ ti bàjẹ́ and mi ò rò pé ó lè change mọ́ tó bá dẹ̀ wù kó máa gbọ́ mi ó lè lọ plan fún mi torí ó mọ̀ mi dáadáa nǹkan tó bá ti wù ni kò fi mi ṣe á máa fa gbogbo ẹ̀ já ni because mo ti ẹ̀ ṣe wáyé mo ti sign in tèmi I don't sit on the fence I live in Nigeria. Mo Samuel ọ̀rọ̀ ọmọ ẹ̀ Mo Samuel ẹ mọ́ gbè lẹ́yìn mi o ọ̀rọ̀ ọmọ bọ̀bọ̀ yìí ta ni mo fi ń lọ back and forth. èmi ni àṣẹ pẹ́pẹ́ pa máa discuss you said you should go ẹ̀sọ́ pé lọ wá school ó dẹ̀ ti lọ wá school ó ti gbé bíìlì wá ó ti gbé everything and you now told me that we will discuss it later. onírọ́ ló máa ń èmi ò mọ bí wọ́n ṣe ń parọ́ mo ti sẹ́ndì gbogbo rìsíìtì yẹn sí Mo Samuel pé àjọ máa decide kámọ̀ tí ò ní ní wá lára ju bó ṣe yẹ lọ tí mi ìbá fẹ́ rere pẹ̀lú arákùnrin yìí ṣe máa ṣe gbogbo yẹn this same madman tó ń bú mi káàkiri lórí social media láì ṣe nǹkan kan fún ju wípé ó gbẹ̀yìn bẹ́ẹ̀ jẹ́ lọ. èpè ló ń jà because àwọn tó bá mọ̀ dáadáa wọ́n máa sunkún fún ni because ọmọ olówó ni ẹni tó bá mọ̀ dáadáa and I know Bọ́lá wà lórí bíbá yìí sí Bọ́lá you are listening to me and you know him very well so ọmọ onílé ẹsẹ̀ ó tẹ̀sí parun náà ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká gbé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan yẹn small fry ni small fry àwọn tó jùlọ là ń bá fà á a dẹ̀ máa bá wọn fà á délẹ̀ ni. I live in Nigeria. I'm a Nigerian. I'm honest. I don't sit on the fence. A lot of people are here. They just come online. They come to the box. They say a lot of things. They sit on the fence. I'm on Kotonshi. I'm on you. I'm on Bubu. All of us. We know you. We don't know you. I don't cast. I'm on you, Dada. So you just come here to say blah 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 blah. You go to other Kinikon. You pay me. Our Mojesun be by. Humanity, truth, and love. Now, and be by. And don't know for Bubu. And once in a while, things like this will happen. You understand? What might happen? Was any truly. Shame you. They say I won't say you made a mistake because past your God are defining. Nígbà tó ti ní past tó dẹ̀ ti wá ń pé okay I'm now a new life and everything so man ṣẹlẹ̀ and until betrayers are everywhere even lára wa náà sọ̀rọ̀ ní síbẹ̀ àwọn betrayers wọ́n wà ń bí báyìí tí wọ́n sit on the fence tó ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Ẹ jọ̀ọ́ we are Nigerians o and I'm a Nigerian I'm very honest mi ò kì í fi igbá kan bọ̀ kan nínú. Because there's poverty, there are lots of things happening to us now. Because even on this religion, like I used to tell Godfather, Momo, Godfather, one be by, Bishop Andrew one be by, then I'm going to go one be by. And Sam one be by won't bore me. Most of people I need mental evaluation. One man not to go while seeking not to worry because how we survived this religious slavery for me to understand it. Because when you sit down and think about all this nonsense, don't share you in fact me will tell you comprehend in don't share. I knew more people should survive it with all this brainwashing and all that. So in last one, only tamper mental health in you. Could you your man misbehave and all that? So you know, excuse you, it's not an excuse. Olu Alo, Mr. Olu Alo, I think pé wọ́n láti join. Wọ́n ti ní láti sọ fún wa pé wọ́n ní láti mention orúkọ anybody. Àti sọ fún wọn kọ́kọ́ kò yá wa àtọmọ wọn, kọ́kọ́ lọ sí church. Kọ́kọ́ dẹ̀ ṣe service. Live services normally share every time. Ben. So come on TikTok, àbí orí Instagram. Baba ti rí Ìyábọ̀ and the boys. And the problem. Lọ̀rọ̀ bá tán. Bẹ́ẹ̀ni. But àbá ti rí Ìyábọ̀ a máa fàájà ni o. So àti fàtúrà yìí. We are it might be very slow, but we will get there. We will get there and we'll make him a scapegoat. And they will know that we are not joking. Ben. We are not playing now. We know they play. This one we know they play.
So anybody, to buy the pressure anything, because I know anywhere I go to, they will say, I go to Oro me Daniels. I don't care. Call me anything you want to call me. Do whatever you want to do to me. But it's fine. Like somebody said, and we can't talk on every people who are mad. They see for anybody, lower anybody. Although you marry to or just to look at you, Benny. So to my people on liberation, you know, then at least I live impactful life. Benny. We are living a legacy. When we live, they will remember us for something. The memories will be there, and I'm sure there will be very sweet memories when they remember all of us and how we fought for this cause and everything we did, how we laid down everything to fight this our bandits. Then Ati lay legacy already because kò sẹ́ni tó lè gbé náà wojú ẹkùn wọn tẹ́lẹ̀ àwọn báwo. And our children will be happy. They will be so proud of us. Ben. They will be proud. So thank you so much. Thank you. Thank you so much. Ogunyede Olusola. Ṣé wà ńbẹ̀ mà? Ogunyede Olusola, ẹ bá mi on mute. Ogunyede Olusola, ṣé wà ńbẹ̀ mà? Ẹ bá mi on mute. Ogunyede Olusola, ṣé wà ńbẹ̀? Fola, oya ìsáré gbóhùn sókè. Sister Fola. Sister Fola. Ẹ kálẹ́. Yes. Láti ibi tí àǹtí tó sọ̀rọ̀ last yẹn tó ti sọ̀rọ̀ ibi tó ń dẹ̀ sí. Okay. Now, ṣe rí group tí àwọn tó ń bá yín ṣiṣẹ́ closely. I'll start up from there. You need to be very, very careful of them. No matter how close they are to you, no matter how trustworthy they appear. And I'm telling you for a fact tonight. Brother me. I'm telling you for a fact tonight. You will still have one or two of them. Don't just play scenario as a disgrace, one man worse. More than this man, that's all way. And to that case, Olu Alo to get peak. Let there be carcass within your carcass. Don't trust everybody. I want to take one close when you shown when you might disappoint in the last minute. Bẹ́ẹ̀ni mo sọ fún yín. Ẹ̀yin wo Obama nígbà tó máa lọ mú Osama bin Laden. Wo ṣe mo bá kọ́ sọ within carcass ẹ̀. Alẹ́ ẹjọ́ tó máa lọ carry operation yẹn out kò sí kankan tó mọ̀ àfi àwọn carcass tó wà within his carcass yẹn nìkan. Wọ́n dẹ̀ jókòó sí dákùn tó fi parí gbogbo operation yẹn tán. Not ẹ̀ṣẹ̀ wá blue city whole world pé ogun ti ṣẹ́ àti lẹ́yìn Osama. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ṣé rí máa tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ lálẹ́ yẹn? It's obvious pé snitch ni. Àná dẹ̀ dábàá ṣe ẹ̀rẹ̀ ṣe tètè tún sí because tó bá dé stage kan gbogbo videos gbogbo recording everything pátápátá ní àlọ́ máa tà cheaply Olu Alo. Bẹ́ẹ̀. But Ọlọ́run ti cast ẹ̀ ń sìn ìyẹn is out of the way. Bẹ́ẹ̀. Now màá lọ sí orí ọ̀rọ̀ Yẹ́misí Alọ́. Mo gbọ́ tí wọ́n kàn sọ pé àkókò ṣe research in France. Honestly, that has been on my mind last week tí mo ti join program yìí last. Only pictures and because one woman kan tó ń lo picture yín mo ti gbàgbọ́ orúkọ Timi I'm not too sure if I get the name right. Timi àbí something lórí YouTube. Now he was interviewing ẹ̀gbọ́n Yẹ́misí Alọ́ and the lady said pé ó dàbí pé àwọn ṣì ní phone number Yẹ́misí Alọ́ lọ́wọ́ and the man said ẹ tọ́jú ẹ̀ ní kò gbọ́dọ̀ sọnù o. Lẹ́yìn ẹ̀gbọ́n Yẹ́misí kọ́kọ́ sọ pé àpé àwọn wàṣọ bóyá àwọn ní ó dàbí àwọn ní àwọn ṣì ní lórí fóònù wọn. Ẹ jọ. Èmi ní nọ́mbà tó ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo aṣọ kọ́là ń sá lórun ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ó bẹ̀tẹ̀ ẹ ṣàlàfi sínú yín bẹ́yẹn. Western world láwa àti Nàìjíríà bí àgbàyàn kan lè lọ bribe èèyàn kan níbì kan. Western world láwa. Ẹ jẹ́ kán mú nọ́mbà yẹn lọ sí telecom. France authority needs to know about what is going on. Picture of the kids. Wọ́n láti circulate around gbogbo schools tó wà ní France. Wọ́n láti lè sọ pé tòótọ́ ara àwọn ọmọ ìmọ̀ àbí àwọn ọmọ ìwọ̀n àbí àgbà báyìí náà kọ́ wọn ní France. The CCTV camera is all over the place. Wọ́n láti mú pictures àwọn ẹ̀ jáde. Then picture Yẹ́misí Alọ́ fúnra rẹ̀. Ìgbà tó wọ France, ibi tó ń gbé, ibi tó ń ti relax, everything has to be in motion. Kò sí wàhálà. Wọ́n láti go through France system. Bẹ́ẹ̀ni, kò sí wàhálà. Everything. The mobile phone tó ń lò, ìgbà wo ló lò last tó bá jẹ́ pé bá kò wà live mọ́. Tó ṣe phone number tó ṣe function ìgbà wo ni phone number yẹn ìgbà wo ni conversation lọ lórí ẹ̀ ìgbà wo náà tán last.
by then by so doing wọ́n lè mọ̀ pé ẹni nọ́mbà yìí ilé ibi báyìí wọ́n lè trace ẹ̀ tracker wà western world láwàá yìí. kò sí wàhálà. then CCTV náà is all over the place. ẹjọ́ sábà dẹ̀ máa ṣe gbogbo àwọn iṣẹ́ underground. náà ní sasọ gbogbo aṣọ sọ̀rọ̀ sóyè ní. because mo mọ̀ pé you are a very intelligent man ibi tí a dẹ̀ sọ̀rọ̀ dé àwọn point tó bá dẹ̀ kẹ́ tó mo máa ń rí tẹ́ máa ń jot down ẹjọ́ ẹ jẹ́ ká tún wò láti bẹ̀ kò tún lè ṣe lè pariwo tó. ṣe rí nǹkan tó ń ṣe wọ́n ni wípé atẹ́gùn àfẹ́sìn wọn á dákẹ́. Ọlọ́run á fún wa ṣe. kò sí bá ṣe lè pariwo tó Olu Alo ò ní dáhùn kò ní fọhùn. ẹ má wòran. bàbá yẹn ò ní fọhùn. ẹ má wòran. bàbá yẹn ò ní fọhùn. bẹ́ẹ̀ni ẹ má wòran ẹ má wòran. àwa la máa jẹ́ kí underground iṣẹ́ kó pọ̀ nínú nǹkan tá à ń ṣe ju nǹkan tá à ń gbé síta. èyí tó ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ Olu Alo lẹ fi máa mọ̀ pé Nàìjíríà lófin ẹ má jẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. ó ti tán. ẹ ṣe thank you so much. because bí mo ṣe tọ́ nídìí last time bá ti máa sórí program tí mo wà ọ̀nẹ́ mo sọ wípé gbogbo àwọn bàbá àṣàlẹ̀ wọn àwọn yẹn náà wọ́n máa lo àwọn political influences wọ́n ní láti fi kì í láyà and nobody is above the law. bẹ́ẹ̀ni. it has to be apprehended. wọ́n gbọ́dọ̀ gba okay for example ẹ jẹ́ kí n fún yín lẹ́yọ kan. Olu Alo lọ post ẹ̀ sórí profile ẹ̀ ní Facebook wípé Fẹ́mi Falana chamber sì ti kọ lẹ́tà sí Rotimi Daniels Foundation. kò sí wàhálà. ṣóyè yín ó wá kọ́ tán ọ̀nà ẹ̀ fún mi ní 7 days. ẹ bá mi béèrè lọ́wọ́ Olu Alo pé how many days ló ti kọjá. ẹ bá mi béèrè wípé kó mú evidence wípé dadi Fẹ́mi Falana mọ̀ nípa tó ń ṣẹlẹ̀ yìí. ṣẹlẹ̀ nǹkan bá. ẹni kó mú evidence ẹ̀ jáde. lọ́ọ̀yà tó bá gbaṣẹ́ yẹn sílẹ̀ tán fi lè kọrú lẹ́tà yẹn sórí ẹ̀rọ ayélujára ẹ jẹ́ kí wọ́n gbé jáde. àwọn náà wọ́n ń ṣe àwọn kan tó fi tọ́ àwọn ọmọ rò pé. ìyá mi wọ́n test resolution wa ni. àwọn gan mọ̀ pé pé àgbà kò kan wisdom ẹni tá a bá dá aṣọ àgbà fún ló ń wọ̀. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀yin tẹ́ wà ní. bẹ́ẹ̀ni. kò dẹ̀ sọ pé kó wà intelligent 2 different things ni but ẹni tá a bá fún ní total package yẹn kò no weapon form the fashion against that person ló máa prosper. bẹ́ẹ̀ni. ó tẹ́lẹ̀ wọn máa já sí. ẹ ṣe ìyá mi thank you so much. mo program kan ní during the week tó ń sọ̀rọ̀ Olu Alo tó yí pé àmì tó Olu Alo fúnra rẹ̀ ń sọ̀rọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ ìyàwó òun kí ọkọ má gbìjà òun in fact gan ọ́fíìsì ló ń wà tí woman náà wà ní congregation báyìí tó wá bá òun ipò lọ sọ pé ipò láti bóun sùn ipe ọmọ òun kan lòun fẹ́ pè òun wá fọwọ́ tẹ fóònù record òun wá fọwọ́ tẹ WhatsApp òun fẹ́ send message sí sọ́nà òun yẹn ni but unfortunately gbogbo nǹkan tí woman yẹn sọ pátápátá òun ló record òun wá láti send ẹ̀ sí sọ́nà òun yẹn sọ pé ẹ má jẹ́ kó lọ ṣe ni kẹ́ take picture mo rò pé ẹjọ́ kí ni correlation tí yẹn ní pẹ̀lú wípé where is your wife. ó sú mi o. you know and bó ṣe ń divert the attention and ojú kúrò lálẹ́ láàrin àwọn congregation bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ló ṣe ń ṣe pẹ̀lú issue ẹ̀ tó wà ń tàn sìn àwa là ní give up. ìyá mi a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni everybody lọ fọkàn balẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ gbàgbé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ gbèlè gbọ́ ẹ ṣe ìyá mi ẹ jẹ́ kí n jẹ́ kẹ́lò mi sọ̀rọ̀ in the next 40 minutes mo fẹ́ jáde another information tó ti wọlé mo fẹ́ lọ gbé iṣẹ́ ṣe gan thank you so much ma. Thank you so much. Bremat, ó yẹ sáré bá mi sọ̀rọ̀ sá. Information tó ti jáde mo gbọ́dọ̀ jáde nsìn. Gbàgbà. Yes sir. Ẹ wo ètò ni. Mo kí n díẹ̀ mo kí n dáadáa mo kí n díẹ̀. Jẹ́rìí mo fẹ́ kí ó clear sí lẹ́nu. Ara bọ́dì mi nìkan ni ara wà. Tí èèkan ẹ̀ sà títọ́ ọwọ́ tó bá ti gòjù. Ilé ìgbà máa yọ sí àdé máa gé. Àwọn àti ní family meeting tó ti bá fẹ́ gé nǹkan náà. Ẹ̀gẹ́ ìgbà táwọn mọ̀ ní liberation àtẹ́gẹ́ ní òun. Liberation is bigger than Jalaja anybody. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni sà. Ó máa lọ Benin, ó máa lọ India, ó máa lọ sí gbogbo country tó ní kókè púpọ̀. Even country, ó ti máa go around the world. Everybody will have access to that. Thank you, Elder. Movement yìí, ó bigger than nǹkan tẹ́yìn kan tó fẹ́ tó. Tẹ́mi fúnra mi gan rò lọ sà. Bẹ́ẹ̀ni, mo gbà. Movement yìí ó ti lọ sí abúlé, ó ti lọ sí ìletò, ó ti lọ sí Siri, ó ti lọ sí Lulanda, àdúgbò ẹ̀ pọ̀ sí ìlú. Ṣé gbogbo àdá wọn bẹ̀ pátápátá àwọn ajá fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni.
train today, don't start at them, don't move me, don't break. Any of them, come across the way, or cry for nothing. We don't need to give account for any straight to come along the way. Then by don't do it, movement people get everybody to what to you, they come away, it's long overdue. It's a journey to have to decade, 100 years down the line. So anybody don't interrupt it. So am I expect maybe we are going to this journey in a smooth road? Nah, it's not going to happen. Ben. That common work or those short videos, there's nothing to claim. I don't move on. One or two people get and take money. I'll also depend on the land. What they do that land. What they mean that they can express all around the world. That's what the topic today. And because of to get national entity. So just I want to meet you again. No, next time. Let's move on. They are not trapped. I'm trapped them away on the way. See anyone but not by a country that just one final law. If the background there was, but man, they will be see. All the working today, but what I told you on here. I'm not to say, okay, that's the topic for the Daniel. So this competitive movement, what is more than a complaint, what is nationwide, so anybody with the old one, Johnson. Okay, that is all copy. I'm going to move. You movement before you vote. Then I thought, for the real one, I don't go. Go, don't go. Come back. Now I'm talking about the mission of power. Like something. I don't want them. Let me tell you, I think I'm part of the consider. They are able to say that. They are able to say, I'm not going to let your price debate. It's been long. But I tell you what, you know me. Anyway, I don't move it all the doctor. So go on, I don't need my doctor now. So go on, anything. Not like the enemy. Don't get flat, move it your way. We are not going to fit for that shit. Ben. We get it. Ben. Stronger we have. Now, we continue. Then, no matter how, we get to that destination. You may need that you only have on the topic nonsense and not medical. We never say what for the whole day. No. So anybody, nothing, one movement to the other, so bad. That is the Ben. You are not bigger. You are now one power all over the world. Everybody don't do it. Everyone media anybody say we want this topic to be popular. I never popular because this vibration is on it's wrong about you. That's so Ati Iya. For everybody go down there, 40 years, 30 years, 50 years, I'm not trying I told them this morning, if I can separate this topic, everything on the government, charity home, that was charity home, so I think you like that. I was watching the 20 in one street. You know, that I was affecting the fact that I was all along with it. You want to very and so what they paper and the way they were and crime now. That is why your prayer is not going to put on any topic on any crime. The crime will continue. That is why the process of today is crime. What they go by every day. Then they were saying the movement. Although they started, all the good fire. I will analyze it. One day, we continue until we liberate next generation coming. Thank you so much. Mi ní wá yín tí bàbá mi. Iṣẹ́ àṣelà ni àṣeyèlà lákàn ṣepo àṣelà ni láṣẹ Èdùmàrè mi ní wá yín tí ẹ ṣe. The body of Christ must be thoroughly cleaned. Lady Fash ṣe wà ńbẹ̀ ẹ̀yin ló kàn ẹ jẹ́ n sáré gbé sókè torí mò ń sáré jáde ńsìn. Lady Fash ẹ ní láti unmute o. Lady Fash BB Star ó yá ẹ bá unmute BB Star Empire. Ẹ mọ̀ kálẹ̀ ìyá mi. Ẹ kálẹ̀ gbogbo ilé ẹkú iṣẹ́ o. Yes ma. Ẹ kú iṣẹ́ olúwa fada ọ̀dọ̀. Èmi ò ní mọ̀ṣí láti sọ ọ̀rọ̀ tí sísá ẹ̀ sọ mo fẹ́ sọ pé tọ́ni kẹ́ má gbára lé odò ọ̀pọ̀ síbẹ̀ ilé fi di àṣìṣe yìí tí ẹ̀ ní kó yàn mọ́ra iṣẹ́ yìí ò ṣe dáṣe. Kò ṣe dáṣe. Nàìjíríà làwa wà adẹ̀yẹ odò tó ṣẹlẹ̀ adẹ̀tí wà lórí tòkòdì ẹ̀ tẹ̀lé yìí ní òde ní padà lẹ́yìn yìí. Ẹ ṣe. Lóyìn fàájà ní ṣe ọmọ fàájà ni. Bẹ́ẹ̀ni. Agúdọ̀ ìyẹn mi sí òbí. Ó ti di dandan. Kí ọba tó òní àbí kí lọ́lọ́run jẹ́ sámú òní. Ohun tóhun kóhun kó jẹ́ agbára tóhun kó gbà gbogbo alá náà ti
kọ́ lè pa odò wa lórí ètò Ó sú mi o. wọ́n lè pa odò wa. Ẹ bá ní ìdìrànlọ́wọ́ àwọn tẹ́fẹ́ wọn lọ níbi kan ní Nàìjíríà ẹ pè mí màá tẹ̀lé wọn débẹ̀. Okay. Èmi fara mi lẹ̀ ṣé. gẹ́gẹ́ bí àwọn oníṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi màá tẹ̀lé yín débẹ̀. Ẹgbẹ́ gbèsè mi tó bá ti jẹ́ ẹ pè mí. Iṣẹ́ ara mi mò ń ṣe mi ò ṣiṣẹ́ everybody I'm real estate agent. Ẹ pè mí màá fi ṣẹ́ mi ẹ̀ màá débẹ̀. Àwọn onípìn tí wọ́n ti kó wọ́n fi ìyà jẹ wá gan. Ó ti pọ̀ jù. Mo ní experience kan tí mo lè sọ but mo ò ní sọ lórí live. Okay. Ó ti pọ̀ jù. Okay. Àgbéṣòwò lọ sí ṣọ́ọ̀ṣì ìṣòwò mi náà máa gbé dé. Ẹ máa ní ká wá ojú ara ní ká kó owó sí. Mo ti ní ẹ̀kántà pẹ̀lú pásítọ̀ kan tó ṣe fún mi. Ó ní lọ fowó sójú àmúwọnú tọ́lẹ̀tì ọ̀kí tó dé mo ti bá wọn lẹ́yìn mi. Ṣé ẹ̀rẹ́ fẹ́ bá mi fi sí ni? Ọ̀rẹ́ mi tí mo mú wá sí ṣọ́ọ̀ṣì náà the same thing. Wọ́n ṣe rẹ̀ fóun náà. Tó jẹ́ ní mímọ́ ọ̀rẹ́ kàkà èèyàn ńlá dẹ̀ ni wọ́n. Àwọn ọmọ tí ẹ bá lọ́lé àwọn nìkan lọ́mọ àánú mọ́tò. Wọn ò lè gbé mẹ́mbà ṣọ̀ṣì láàrin títì. Ṣẹ́yìn nìkan ni. Àwọn olórí burúkú olóróró fún. Ẹja akọ́jọ wa. Authentic bàbá. Ẹ máa ní ìjọba ni. Ẹ lọ́wọ́ rìsíìtì ṣọ́ọ̀ṣì. Kò sówó èmi àti yín bẹ̀. Ẹ lọ́wọ́ rìsíìtì. Aláti bọ́sẹ̀ kí tó fi lè mú kí foundation yìí dé level bí tó dé. Àti bọ́ ìyá mi. Àdẹ̀ ní fáwọn tó ṣì wà bẹ́ẹ̀ àní fi wọ́n sílẹ̀. It is a fight to finish. Àní fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni. 23 years mo lò ní ìjọba kí n má dàgbà lórí láìpẹ́. Ọmọ ọ̀dà lọ dábàá fẹ́ kọ̀jọ ẹjẹ́ àṣìṣẹ́ fọ́lùwà ni àwọn aláma kọ́. Ẹjẹ́ kọ́ ní kọ́ fẹ́ lọ póòsì wọ́n ní mi ò kàwé wọ́n lábàjẹ́ ò kàwé ẹlọ́mú lábàjá síbẹ̀ ọmọ tàmẹ̀dúkẹ́ mú síbẹ̀ mò ń ṣe ìjọba mọ́. Bọ̀dá mẹ́jẹ ń jẹ́ fẹ́ fọ́lù mi lọ́la ẹ bá ti kọ̀ náà Nàìjíríà làwà wà ẹ fi àwọn àbáyé dé. Osuwana, ẹ ṣé ìyá mi. Thank you so much ma. Yeah. Honeywealth Semolina ni bàbá ṣe rántí Semolina yẹn. Honeywealth ẹ bá wà on mute. Honeywealth luxury. Ṣé wà ń bẹ̀? Honeywealth. Sọ yìí mò ń jáde o. Gbenga Nation ṣé wà ń bẹ̀? Gbenga Nation ẹ bá mi on mute. Gbenga Nation ṣé wà ń bẹ̀? Rock of Ages ṣé wà ń bẹ̀? Àbí Juwọ́n ṣé wà ń bẹ̀? Ẹ jẹ́ mọ́ bá wa power tap àti fẹ́ ṣetán náà nìyẹn. Àti fẹ́ ṣetán. Juwọ́n ṣé wà ń bẹ̀? Ẹ kálẹ́ bàbá mi. Yes sir. Ẹ kálẹ́ dáadáa la gbá yín. Ẹ jẹ́ fún ètò. Yes sir. Agbára ètò yá máa lọ wájú ni o. Àmín. Ẹni tí bá fẹ́ dá ọwọ́ ètò ìdúró lágbára Ọlọ́run ẹni ò ní lójú ráyè ìdádúró. Mr. Rotimi Daniel. Yes sir. Ẹ kú iṣẹ́ lẹ́ẹ̀kan. Yes sir. Èmi mo jẹ́ kan lára àwọn tí ó máa ń wà lórí ètò yìí from time to time. Kò dẹ̀ gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣẹ́rí àfi ìránṣẹ́ Ọlọ́run tí ó bá ń lóye àbí tójú ẹ̀ ò là àbí tí ò mọ nǹkan tó lọ́run ràn gangan la máa criticize ìlú ìṣòro eléyìí. Because ètò tẹ̀ ń ṣe nìkan ẹ̀ ń fọwọ́ Kristi mọ́ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀ ń fún ara Ọlọ́run mọ́ iṣẹ́ Ọlọ́run gangan lẹ́ ń ṣe yẹn. Ìgbà wọn pè ní iṣẹ́ Ọlọ́run. Tí ìdàrúdàpọ̀ tó bá wà nígboro tó wà nínú ìjọ kí èèyàn ní iṣẹ́ Ọlọ́run àbí kí ìjọ kó mọ́ kó má ṣàmúlò má là ẹ̀sùn kankan ẹni humanity first ẹni ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ṣe tako humanity tó jẹ́ first love your neighbor as you love yourself tó bá ti ṣe tako yẹn kí ìránṣẹ́ Ọlọ́run gidi ṣe first prophet láti ṣe first community prophet ó lè kọ́ question rẹ̀ so humanity dem preach dem make sure pé ó kárí gbogbo ayé everybody ó mọ nǹkan tó ń ṣe ó mọ nǹkan tó gbà ó mọ ibi tó ń lọ ìyẹn gangan la support and this liberation has come to stay nothing will by any means pull it off. I'm in full support of this liberation. Anytime I'm in Nigeria, I work in Nigeria. Thank you so much. The party need the support you are, I'm ready to support. Back to the issues of Olu Alo. Ṣẹ́rí Ọlọ́run kó gbà wá ní. Mrs. Yemisi Alo tó jẹ́ ọmọ òbí. Ó jẹ́ èèyàn tí mo ti mọ̀ for long period of time. More than 15 years. To this time now ni mo ti mọ̀ madam yẹn. She's a very quiet person. Kò ń ṣe èèyàn tó ń sọ̀rọ̀, kò ń ṣe èèyàn tó ń jà. Gbogbo bó ṣe ń lọ ní táìmù ìgbà yẹn ni mo lè sọ díẹ̀ nínú ẹ̀. Because we grew up in the same place, we schooled in the same place, and then Unad then, and we grew up in the same place. So gbogbo bó ṣe ń lọ ló máa sọ létí ìbọn mi gbà yẹn because we are close. Òun àti ìyàwó mi gan jà 5 and 6. So gbogbo bó ṣe ń lọ ló máa sọ fún ìyàwó mi tí mo wà wí ẹ̀.
so ọlọ́run tó kún ọlọ́run gbàdúrà ọlọ́run máa fọ́. ẹ ṣé bàbá mi, thank you so much sir, really appreciate you. Olu Alo máa wá jáde bẹ́ẹ̀ ni, ẹ ṣé, thank you so much. Lady Fash, ó yẹ sáré bá mi sọ̀rọ̀. Ẹ kálẹ́ sir. Yes ma. Ẹ kálẹ́ everybody. Yeah. Ẹ kálẹ́. Ṣẹ́rí first thing tí mo fẹ́ sọ níbí báyìí ni wípé ìwé tí wọ́n ṣe ń kó gbogbo wa pọ̀ yẹn gbogbo wa okay, because it's not everybody that is coward. Ṣáwa tá a wà lábúrọ̀dì náà, àwa tá a wà lábúrọ̀dì náà ṣé ìkan náà kọ́ ni wá ni? Àbẹ́ẹ̀ láwọn pastors yẹn náà lábúrọ̀dì tó nítorí pé mi ti gbé kéèsì wọn jáde. Tó yẹ pé coward àwọn náà. Bẹ́ẹ̀ni. Àìmọye àwọn tó wà lábúrọ̀dì àbúrò tó yẹ pé they are thick, they are short. Ẹ ṣé ìyá mi. But wọ́n rí àwọn tó ń sọ̀rọ̀ lórí live yìí sì wọ́n rí àwọn Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn tí ẹ̀wọ̀n á kó wa pọ̀ pé ó lè. Ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú nípa yẹn. A ní ẹ má bínú, ẹ má bínú. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Most of time I join your line, I join your life, but I don't request for quest. You make a request, so I follow everything back to back. Online, gone many places. What mama abuse here, I will go there, I will go to that place and blast them. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni ma. Mo máa rí. Ẹ ṣé. I'm not a coward. Ìgbà ẹ ṣe lára àwọn guest tó ń bá yín sọ̀rọ̀ yìí, impostor wà lára rẹ̀. Wọ́n dẹ̀ máa wọlé àti bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ. Lẹ́yìn tó bá ti rí owó báyìí, ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ. Wọn ò tiẹ̀ nídìí láti rówó, ó ní kan tó ń jẹ́ Ṣìkẹ́mi tí mo rí kọ́mẹ́ǹtì ẹ̀ níbi tí wọ́n ti bú mi, ó lọ support wọn bẹ̀, ó lórí burúkú àṣírí ẹ̀ tó bá tó wá ń ṣe live, wọ́n á máa rí kọ́mẹ́ǹtì ẹ̀ nígbà tó ń support mi, kò mọ̀ pé mo máa ń rí òun ló jẹ́ kí n gbé eré lé ní ìpín yẹn dẹ̀ ti mú. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Wọ́n ló wọn wá ní wọ́n máa join live yẹn. I bet it's with you. Bàbá tẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí torí mi ò gba yín bẹ̀rẹ̀ live yẹn. I was in the middle of meeting, so mi ò lè join ibẹ̀ mo ti lọ wo profile bàbá yẹn lórí Facebook, mo dẹ̀ rí gbogbo bó ṣe ń ṣe wọ̀nàwọ̀nà tó wà sùn wèrè káàkiri ìgboro. Èmi náà ti rí pé eléyìí ó dà bó ní mental issue. Ó ti ní mental issue. Àwọn DSS tó nà wọ́n ti lu nǹkan sí lọ́pọlọ. Bàbá yẹn tẹ̀ ń sọ̀rọ̀ fúnra rẹ̀ yìí ó lè wà lórí ibi. Ó wà lórí Facebook bá ṣe bẹ̀rẹ̀, ó bá wa bẹ̀rẹ̀. Kọ́láwọlé Ìbíjọbí Paul, Kọ́láwọlé lórúkọ ẹ̀, ó bá wa bẹ̀rẹ̀ program àwọn èèyàn. Má ṣe gbé síta, ẹ má wọrí, má gbé síta. So ẹ ṣé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, RD, I so much love you and I love what you are doing. Ẹ ṣé ma. Ọjọ́ tí mo ti bá post, tí mo ti bá yín pàdé, tí mo ti rí wípé somebody like this can come out, I followed you immediately. Ẹ ṣé ìyá. Gbogbo àwọn sàkámà jẹ irọ́ òṣì tí gbogbo wọn pa káàkiri, ó ti sún everybody. Bẹ́ẹ̀ni. We are tired. Bẹ́ẹ̀ni. Ẹ lọ́wọ́ nǹkan tí Ọlọ́run sọ nípa, ní Bible sọ nípa wealthy people. Ó sọ a lot of things nípa àwọn wealthy people. Gbogbo wọn ló dẹ̀ wà wealthy. So ìfúnná wa ń lọ. Bẹ́ẹ̀ni. Kí là ń kọ́ kí nìkan tá à ń sọ? They are all wealthy. Bẹ́ẹ̀ni. So where are they going to? They are going nowhere. Àwọn àṣírí rádaràda. So èmi ò bá ìgbé òun idea pastor mi o, I don't buy any pastor like Ẹ that. ẹ ṣé ìyá mi, thank you so much. Because ó ti ṣẹlẹ̀ sí mi rí, kì í ṣe nǹkan tí mo lè máa fi gbogbo tí mo lè máa sọ. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má jẹ́ ká máa kó gbogbo wa pọ̀. Ẹ ṣé. We still have a very good people. By personally, mo mọra mi, I'm Ẹ ṣé very ìyá honest mi, and I'm down to earth. Bẹ́ẹ̀ni. In anything I do. Ẹ ṣé. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Yes ma, yes ma. Thank you. Yeah. We love what you Ẹ ṣé. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mo gbé wá sókè, jẹ́ ká ṣe brief 2 minutes kí n lè sáré jáde lọ síbi tí mo fẹ́ lọ. Gbénga Nation ṣe wà ń bẹ̀ sà, ẹ bá mi on mute. Gbénga Nation ṣe wà ń bẹ̀. Grace no. Modúpẹ́ Karim. Okay, àti ń gbọ́ yín sà. Ẹ dúró sister Modúpẹ́, wọ́n ti on mute. Ó yá. Yes sir. Yes sir. Eléyìí fà ti ṣe rí gbogbo ìgbà tẹ́ tí ń ṣe gbogbo kínní náà ṣe rí àwọn kan wà tẹ́ pé wọ́n tiẹ̀ wọ́n gbá tí yín rárá o. Bẹ́ẹ̀ni. Wọ́n wá sápamọ́ sábẹ́ umbrella ni o. Gbogbo wọn làṣírí wọn dẹ̀ máa tú lẹ́yìn kankan. Àmín. Lágbára Ọlọ́run. Because ṣe rí nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí, I swear to God. In fact, wọ́n gbàdúrà kó kílẹ̀ mọ́ bá yín o. Bẹ́ẹ̀ni. Wọ́n gbàdúrà kílẹ̀ mọ́ kí n dìde. Ọlọ́run jù wọ́n lọ ni. Wọ́n try ni wọn kò lè work. Bẹ́ẹ̀ni. Kò lè work. Because èmi àti àwọn kan àtijọ́ kú rẹpẹtẹ lórí TikTok yìí. Wọ́n á lọ́wọ́ pastor ṣe rí àwọn pastor yẹn arm rubber ló pọ̀ jù nínú wọn o. Ṣé bá ń gbọ́ confam arm rubber? In fact, àwọn gbọ́ngàn ló yẹ kán lọ face wọn sẹ́yìn, kán lọ kọ̀yìn wọn ságbà. Bẹ́ẹ̀ni. But let's dig glory. Ẹ ṣé bàbá mi. Àní dákẹ́, no going back. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ kọ́wọ́ yín ò ní rí lẹ̀. Àmín. Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe. Àmín. Because a lot of people wọ́n ṣe àwọn nǹkan tẹ̀ ń ṣe
most of them wọ́n ti pa wọ́n dànù for one reason or the other. ẹ ṣé bàbá thank you so much. ẹ ṣé Èdùmàrè ẹ ṣé thank you so much. ó yé mi. Okay, sir. Next time, continue. All right, ẹ ṣé sir. Thank you so much. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ fàájà t-shirt tó láwọn shirt kan tí a roll out ní ọ̀fẹ́, ẹ kàn máa ní láti ṣètò delivery yín, ẹ kàn sí Mo Samuel, ẹ bá wọn ẹ lọ DM wọn ti ń fi sí comment section. Fàájà t-shirt available for free. Àwọn Covenant partners, our RDF partners wọ́n roll out àwọn free t-shirts. If you are interested, please ṣé Mo Samuel ṣé ẹ mind kí WhatsApp number yín wà ńbẹ̀ tẹ́ ẹ bá mind ẹ lè fi sí comment section kí lè pé torí àwọn tó wà ní YouTube àti Facebook Fàájà free shirt round neck, okay? What of us in the UK? Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ rà ní UK ẹ DM mi, a sì ní few ones tó wà ní UK for sale ní UK, ẹ jẹ́ kí n mọ̀, but a máa mọ bá a ṣe máa ṣe díẹ̀. So ìwọ tó bá ní interest lórí títí free one yẹn, ẹ jọ̀ọ́ ẹ kàn sí Mo Samuel, ẹ kàn sí wọn nínú DM wọn, ẹ ṣé. So ẹ kàn máa ṣe arrangement delivery, ẹ ṣé. Sister Modúpẹ́ Karim, ẹ bá mi gbóhùn sókè. Ẹ káalẹ́ brother mi. Yes ma. Ẹ kú ètò náà. Ọlọ́run máa fún yín ṣe. Àmín o. Brother tẹ̀gbọ́n yẹn tán sọ̀rọ̀ tán sí wọn ní sọ̀rọ̀ tán. Wọ́n ní wọ́n ti pa wọn fún, wọ́n ti ṣe kinní kan tí yóò ní rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ló ti máa rí. Ara Kristi tẹ fẹ́ fọ̀ mọ́ yẹn, Ọlọ́run á fún yín ṣe. Kò sí nǹkan kan tó máa ṣe yín tẹ̀sí tara yín, ẹ máa yege torí pé òtítọ́ lẹ gbé dání. Ṣé wá rí máà tí ẹ sọ̀rọ̀ nípa yìí? Ó wá sọ fún pé ẹ kì í ṣe Ọlọ́run. Owó tóun fẹ́ tó lọ gbà yẹn, òun náà lọ fi sanwó sukú ọmọ ẹ̀ tó bá pray pé kí nǹkan tó ṣẹlẹ̀ sí àǹtí yẹn ó ṣẹlẹ̀ sùn for the fact pé mi gan jẹ́ ọmọ Èkìtì. Ọ̀rọ̀ lady yẹn apart from that ó dùn mí gan ni because ṣẹlẹ̀ àwọn pásítọ̀ yìí tẹ bá rí wọn ẹ máa feel pé èèyàn Ọlọ́run ni ẹ máa wish pé ẹni tó bá fẹ́ àwọn pípé ó máa wà okay ó máa ṣe kí nǹkan torí pé I believe ló ń ka Bíbélì ṣe ọdún sáà àmọ́ pé ọ̀rọ̀ inú mi ni pé ọgbọ́n máa wò ṣe mí ni ó lọ pọ̀lọpọ̀ àti wá rí wọn sìn ojú wa dẹ̀ ojú everybody ti là. Inú mi dùn sí ètò tẹ́ gbé sílẹ̀, inú mi dùn sí àwọn ọ̀dà tó ń gbé ti àwọn mùsùlùmí náà sílẹ̀ ṣẹ́rí ẹ̀sìn méjèèjì yẹn àwọn láti fọ̀ wọ́n mọ́ ni and then ohun tó tún wá ṣe pàtàkì sí mi ni pé mi ìfẹ́ kan gba ìran ni ṣé ẹ̀sìn tó wá fi brain wash wa yìí in fact àwọn láti mọ bá ṣe máa kó kúrò bẹ́ẹ̀ ṣe ń ṣe inú mi dùn sí gan ni Ọlọ́run á dẹ̀ máa ràn mí lọ́wọ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. Àwọn ẹbí sista Yẹmisí ẹ jọ̀ọ́ bá wa bó ṣe máa protect wọn dáadáa. Bẹ́ẹ̀ni àwọn kọ̀ọ̀kan ti ní wípé kí n bá wọn chat tá a bá ti parí ètò máa bá wọn chat. Thank you so much. Ẹ ṣé. Thank you so much. CAC Arúgbó Assembly. CAC Arúgbó Assembly. Ẹ kálẹ́ sà. Yes sir. Yes sir. Ẹ kálẹ́ sà, ẹ kú iṣẹ́ náà. Adúpẹ́ fọ́lọ́run fún ìgbé ayé yín. Ẹ ṣé bàbá mi. Èmi ti sọ fún wọn lọ́sàn-án ìmúdẹ̀ sọ fún wọn nígbà náà ní another platform kan tá a ti jọ fàájà. Bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọmọ ojú tá a jọ fà ń bẹ̀yẹn lé mi. Èmi ò sí lára àwọn pásítọ̀ tó wá sórí burúkú nínú ìgbàgbọ́. Oníkálukú ló mọ ohun tó gbà. Sáà wọ́n ṣépè fún yín kò lè ràn yín, mo declare fún wọn. Wọ́n torí yín gbàdúrà wọ́n kàn ṣeré ni. Ní tẹ́ gbé dání yìí ẹ máa ṣe lọ. Ọlọ́run lọ́wọ́ sí. Àwọn náà dẹ̀ fún yín ní support of prayer lábẹ́lẹ̀. Ẹ ṣé bàbá mi. Kọ́tún fẹ́ kẹ́ mọ̀ nìyẹn lọ́sùn. Number 2 sà, ṣe rí ọ̀rọ̀ Olu Alo kò ní agbára tó Adébóyè. Tẹ́ bá lè sọ̀rọ̀ Adébóyè tàdébóyè jáde wá tó ní I'm sorry òbí bẹ́ẹ̀ ni tó bá kí n sọ táìtì kò ní wọ́n jọba ọ̀run. Who is Olu Alo? Tí gbogbo ayé gbogbo mọ̀ pé tí ò dáhùn tó bá gbé èṣù Mr. kò ní bí èṣù. Gbogbo adẹ̀lá mọ ẹ̀rọ èṣù. Bó ṣe wà yẹn sà iṣẹ́ ti ń lọ lórí ọ̀rọ̀ ẹ̀. Àwọn àgbààgbà CAC pọ̀ lórí platform láti sọ̀rọ̀. Wọ́n dẹ̀ mọ́ bá ṣe sọ̀rọ̀ ẹnì kan wá bẹ̀ tó máa wá bẹ̀ tó tiri mi rí tó lóun jẹ́ ṣèkẹ́ni. Mo sọ fún lẹ́ẹ̀kan yẹn pé kó máa gbẹ nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Àṣẹ. Torí èmi ò kí ń ṣẹni téèyàn ń yájú sí. Bẹ́ẹ̀ni. Ẹ̀sà I'm in pain for 38 years láì lójú méjì. Ṣé wọ́n bí mi báyìí ni? Mo mọ tí mò ń là kọjá sà. Mo dẹ̀ mọ tí mo gbé lọ́wọ́. Ṣẹ́ni tí mo gbé lọ́wọ́ yẹn náà lẹ gbé lọ́wọ́ sà. Òdodo ò ṣe yí padà kò dẹ̀. Kò ṣe yí padà bẹ́ẹ̀ ni. Bá dẹ̀ pọ́n ìrọ́lẹ́wé fún ọdún àṣírí irọ́ máa tú sà. Bẹ́ẹ̀ni. Àṣírí irọ́ àwọn pásítọ̀ sì ti wá tú báyìí. Àṣírí irọ́ wọn ti tú. Máa fọwọ́rọ̀ ọmọlọ́mọ dì fọwọ́rọ̀ ọmọlọ́mọ lọ́yàn ṣoríṣiríṣi. Máa lo àwọn ọmọ ọlọ́mọ láti fi dájọ́. Síbẹ̀ náà àdẹ̀rù onúkúwàdà ẹ tẹ̀síwájú láti sà ẹ máa bá ṣẹ̀yẹn lọ o àwọn fàdúrà ràn yẹn lọ́wọ́ àwọn pásítọ̀ náà sọ̀rọ̀ ní pílátífọ̀mù yẹn ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn lè sọ nípa bá a ṣe jọ fàájà. Wọ́n tiẹ̀ ti fi bàbá mi wọ́n ti fi sí comment section ní nǹkan tẹ́ fojú wọn rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti fi sí comment section. Ẹ ṣé bàbá mi. Ẹja fọra Kristi yẹn kó mọ́ kí àlàáfíà lè jọba ká má ṣẹrú ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Bàbá wa ṣẹrú òyìnbó àwọn tó ń ṣẹrú ẹ̀sìn kí ló ṣẹlẹ̀
ẹ ṣé Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ jẹ́ máa tẹ̀síwájú. ẹ ṣé bàbá. àwọn bàdé nìkan tó lágbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọmọ kò ló àlọ́ ń lọ ṣẹ̀wọ̀n àwọn lọ ṣẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni ó ti di dandan. ó ní lọ́yà jù bẹ́ẹ̀ lọ kó ní adájọ́ jù bẹ́ẹ̀ lọ nínú chọ́ọ̀chì ẹ̀ ó ń lọ ṣẹ̀wọ̀n nínú bẹ́ẹ̀ ìtura wọlé yìí. bẹ́ẹ̀ tí wọ́n bá ti produce àwọn ọmọ mẹ́ta àti ìyá wọn èmi mọ̀ bá ṣẹ̀wọ̀n ẹ jẹ́ máa bá ṣẹ̀yẹn lọ sàá ṣe sàá. ẹ ṣé bàbá mi thank you so much. ẹ ṣé. ẹ jẹ́ kí n play kó mọ́ dá ìgbà tó yẹ pé mò ń wá àwáwí kí n tó round up in few minutes. Mo ń bọ̀. Rotimi Daniel Foundation for Peace. Rotimi Daniel Foundation for Equity. Ológo ọmọ ni Rotimi Daniels. Alálùbáríkà ọmọ ni Rotimi Daniel Foundation for Peace. Aláìjú àwọn Daniel Foundation for Equity. For Equity. Ológo ọmọ ni Daniels. Alálùbáríkà. Kọ́láwọlé Tèmítáyọ̀ Paul aláyébàjẹ́ èkejì olórí burúkú ó ní gbogbo àwọn voice note ẹ ló kún bíbà ṣé o ti rí olórí burúkú ààrẹ onírin tí kò mọ̀ dí ọ̀rọ̀ ṣùgbọ́n tí ẹ̀ ń ti kinní kan lẹ́yìn sọ English ò ní ṣoríire tí ìbáyé pé bóyá àánú ọmọ yẹn tó ṣe mí orí ọmọ yẹn ló yẹ kí n sọ fún ẹ pé ó ti máa bẹ̀rẹ̀ ìbànújẹ́ níwò lórí burúkú àṣírí rádaràdà ẹ̀ olùṣì oúnjẹkújẹ alájẹ ìmọ̀bíra mi balọ̀ alájẹfẹ́ ẹnu nílẹ̀ ṣé orẹ́sìn ẹ lóde omi ẹran àtẹ̀jẹ́ àtẹ̀gùn Elédùmarè ti fi bẹ̀rẹ̀ sí ní fi díẹ̀ àfi tó o bá jẹ epo mi tó o jẹ yọ̀ mi ló yà kù. jẹ́ kí n ṣe ó ń dáná jọjọjọ àṣẹ gbogbo ẹ̀ náà lélẹ̀ lẹ́yìn ìgbà tó dalẹ̀ tó ṣe tán ó wá ní mo rẹ́dí o àti màmá yín ṣiṣẹ́ lòdì bọ́ńgẹ̀ mo rẹ́dí àná sáà ni mo lọ ta mẹgàfóònù mi ńlá yẹn spíkà ẹnìkan ló ràn mí ló fún mi lówó yẹn kí n fi jẹun mo wá lọ fi ra 90,000 ni mo lọ fi ra débi ń pa mí bẹ́ẹ̀ tí nǹkan tó ṣe. ebi yẹn ló máa pa ẹ kú ebi ló ń pa mọ́nàmọ́ná kú Tèmítáyọ̀ Kọ́láwọlé ebi ló ń pa mọ́nàmọ́ná ebi yẹn ló máa pàrọ̀ dírìn ẹ̀ kú ò ní ṣe oríire. tí mo ní mo tún fẹ́ sọ fún yín tí mo ní okùn mi ìyẹn ni ó lead sí kan tí mo fi lọ tà tí mo fi sọ pé church is a scam mo sọ pé mi lọ ṣọ́ọ̀ṣì mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ sá bí sọ nǹkan tí ṣọ́ọ̀ṣì yẹn tó ń ṣe fún mi lọ ṣọ́ọ̀ṣì mọ́. ó tún lọ jáde ní chọ́ọ̀chì wọ́n lé ẹ olùṣì. lọ sí school mọ́ and bó ṣe wà yẹn sá máa yẹn nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn tó fi ní kí wọ́n mọ ọmọ yẹn ló fi ti pọ́ ọmọ yẹn ò lọ sí school mọ́ jẹ́ pé bàtọ̀ ọmọ yẹn ṣe mọ́ aṣáájọ ń rìn kiri ìgbà méjì tí bá ti lọ wá sí wa máa jọ lọ débi pé a tún ẹ̀mọ̀ ṣàǹsùn káàkiri tí ó sì. o dẹ̀ ní yé sùn káàkiri Kọ́láwọlé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ṣé ọmọ Olú Alo pé ṣé bàbá ó sanwó school ẹ̀ kí ní kọ́pẹ́t àwọn èèyàn ń bìlíìfù nǹkan táwọn bá sọ fún wọn àfi nǹkan táwọn yẹn bá sọ ara kàjọ gbogbo nǹkan táwọn sọ yẹn náà bí pé wọ́n ti gbé wọ́ọ̀ṣì wọn náà ní gbogbo ẹ̀ bẹ̀dẹ̀ mi ti bọ́ǹ tèmi o Olódùmarè máa sọdá sanwó àfọwọ́ ẹ kárọ̀ sá ẹ ṣègùn sá ẹ ṣé mo dúpẹ́ Olódùmarè àdúgbò máa tì yín lẹ́yìn o gbogbo ìpéjọpọ̀ ìpéjọpọ̀ àwọn ìka tí wọ́n pera wọn níránṣẹ́ Ọlọ́run lórí ayé yín Olódùmarè máa sọdá sanwó àfọwọ́ ara wọn ṣera wọn gbogbo àwọn orí tẹ̀ ń tú sílẹ̀ tẹ̀ ń là lójú tẹ̀ ń yọwọ́ kúrò lóko ẹrú kò ní jẹ́ kí pa àwọn káyìn o Olódùmarè àdẹ́túbọ̀ máa fún yín ṣe a máa ràn yín lọ́wọ́ sá ẹ wo mo. olórí burúkú wọ Tèmítáyọ̀ ṣé o mọ̀ pé wọ́n ló ń ṣe àdúrà yìí àbí kí ni mo ṣe fún ẹ tó ń ṣàdúrà torí wípé mi ìwà dá sí ọ̀rọ̀ ọmọ tó lọ wò ní kọ́ọ̀tù ọmọ tí wọ́n ní gbé fún ọmọ yẹn ti dọmọ lọ́mọ látẹ̀lé lọ òun ló ṣe ń kí ọ̀rọ̀ burúkú mọ́lẹ̀ ló lọ sórí péjì mi ló lọ ń ṣèpè fún mi èpè yẹn máa jàrán dínrìn bẹ́ẹ̀ ni bóyá bàbá alákùn bàbá ẹ̀ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ wà sọ. ẹ mọ̀ pé nìkan sọ̀rọ̀ Àgbàlá Gabriel lánàá tẹ́ẹ̀bà máa ẹ̀ mo rẹ́dí àti sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa ni wọ́n tún ní ẹnìkan náà tí mo bá yín ṣáàtì tẹ́ẹ̀bà obìnrin ṣáàtì wa nígbà yẹn tí mo fi sọ pé tí bá ti kí ẹ̀ tata ó láwọn nǹkan tó transparent so tẹ́ẹ̀bà máa mo nídìí àtúntì sọ fún yín náà àwọn ìyẹn tí ẹ máa yà yín lẹ́nu nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn tó ń dẹ̀ pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ tó popular ni tẹ́ẹ̀bà wo kíní ẹ̀ ní kíní.
ẹjọ́ yín tẹ́ wà lórí Facebook ẹ lè máa ṣí profile bọ̀bọ̀ yẹn lójú ẹsẹ̀ Kọ́láwọlé Tèmítáyọ̀ Paul ẹ máa ṣí profile ẹ̀ ó ní another profile náà tó ń jẹ́ kinní kan jọ bí ẹ máa ṣí kẹ́ ẹ máa wo profile ẹ̀. ọ̀pẹ ní Ìdòwú ilé ọ̀bádé ó wà lórí gbogbo kinní ó ní rìdíìmù lé kúrò ó ní ó kúrò ní rìdíìmù tó lọ dá ṣọ́ọ̀ṣì ẹ̀ sílẹ̀ sá tó lọ ń ṣe fẹ́lẹ́. ìlú yọ̀màdé yẹn ni wọ́n ti mọ̀ wípé olè níná fi wálé. ẹ̀rù ọlọ́run máa bá yín pé sáwọn eléyìí náà ṣé wọ́n tiẹ̀ ní human sympathy. olórí burúkú ẹlẹ́wọ̀n tó yẹ kí wọ́n jẹ́ kó kú sẹ́wọ̀n. Olódùmarè á máa fún yín ṣe sá. Ó lágbára sá ó lágbára ó lẹ́tíkẹ́ ẹ sá ìgbà wọlé máa jẹ́ kí gbogbo èèyàn kan tó gbọ́ lè báyìí ìgbà wọlé máa tó jẹ́ kó gbọ́ ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn tóbi yẹn ó dàbẹ̀ ní kí mo máa ń gbórúkọ yẹn níbẹ̀ tó máa ṣẹ̀rí aláṣírí wọn ti tú sẹ̀ ṣẹ́rí fàájà gidi lélẹ́yìí mo wà pẹ̀lú yín o any garden information tí bá ti rí bóyá ibi tí mo la ibi tí mo dé àbí tí mo ilé social media máa jẹ́ kẹ́ gbọ́ ní sà àtàwọn tó kù ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín ẹ wo Olu Alo yẹn sì kí ló dùn mí lọ́rọ̀ ẹ̀ ni wípé ìwọ tí òkè wà ló ti fẹ́ràn wọn lọ́wọ́ gbogbo ayé àti gbogbo kẹ́ntì wà bíbẹ̀ lóbi tó pàdé ẹ̀ gan kò ní ẹ̀bà bìlífẹ̀ má rò pé fẹ́ fọgbọ́n gbowó lọ́wọ́ àbúfẹ́ fọgbọ́n tún lu jìbìtì ni kò ní bìlífù pé kò tẹ́kẹ̀ ẹ̀ pẹ̀lú nǹkan tó ń sọ lórí social media so gbogbo nǹkan yẹn sábà àdìbò gẹ́gẹ́ jẹ́ kó fẹ́ pariwo wọn síta àmọ́ ìtúsà stop going to jẹun kí mo sọ fún yín mo ti ta megaphone mi ò lọ. kì í ṣe megaphone nìkan ló máa ta yìí tó kù nígbèsí ayé rádaràdà tó wáyé oṣù máa tà tí wàá fi jẹun. ẹkúṣẹ́ náà sá ẹkúṣẹ́ sá òkè èèyàn tó lè yan Ọlọ́run sá òkè wọ́n pè ẹ́ wọ́n sọ fún ẹ pé ẹni báyìí pé nǹkan bí a mo tiẹ̀ ṣe nǹkan báyìí ó dẹ̀bi lọ́wọ́ bíbélì jẹ́ sọ wípé tẹ́lẹ̀ ń gbé ó ní nídìí olóòótọ́ méjì la máa ti fìdí òdodo múlẹ̀ ìwọ́dẹ̀ gbẹ́jọ́ lẹ́nu pásítọ̀ ẹ̀ ò dẹ̀ ti pàṣẹ ọ̀dà that means pé mi ò wà relevant ìka ni wọ́n sá o ìka ni wọ́n sá o Olódùmarè àtúbọ̀ máa fún yín ṣe ní ojú òní tí yín láéláé o ẹ ní wálẹ̀ láṣẹ Elédùmarè ilé ìgbẹ́ni tán inú mi máa dùn inú mi dùn fún kọ́tà arábìnrin yẹn sọ inú mi dùn ẹ mójú ogun kò ní sọ bí abẹ́rẹ́ lè ṣe máa ń sọ ẹ jẹ́ kọ́jọ́ fojúkojú kó sọ̀rọ̀ sí gbogbo àgbáyé ẹ wá fẹ̀mí ẹ̀kọ́ lọ́rùn tó bá ti sọ àwọn kan ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ nǹkan kan ò ní fẹ́ ṣe nǹkan kan ò ní ṣe torí ìsìn yẹn gbọ́n ló máa bẹ́tà ẹ ò pé there are some people lọ́yìn pé bí erébé wọn mọ̀ sábẹ́ wọn mọ̀ sọ màá ẹ jẹ́ kó jáde tán tó bá ti jáde tán yẹn àṣírí tútọ́ nìyẹn sá ẹ tí wàá fi ẹ̀mí ẹ̀kọ́ lọ́rùn gbogbo àgbáyé náà àti mọ̀ tí ó ti yé bẹ́ẹ̀ sá ó máa bẹ́tà bẹ́ẹ̀ yẹn ẹ kú iṣẹ́ náà sá nípa wọn níbẹ̀ yẹn a lè fídíò yín kan tí wọ́n ní Mr. Bayo tọ́tọ́ Olu Alo. ó ṣàwòjọ wèrè yẹn káàkiri ṣé bàbá yóò mọ̀ pé mo níṣẹ́ tí mo ṣe ṣá onírọ́wá ló máa ń lẹ́lẹ́rìí òun wà lọ́rùn ẹ wo rìsíìtì tó send fún títí skul ọmọ ẹ̀ àwọn rìsíìtì yẹn lélẹ̀ ṣẹ́ ti rí skul mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó lélẹ̀ ṣẹ́ ti rí ó rí onírọ́ ló máa ń lẹ́lẹ́rìí òun wà lọ́rùn mi ìmọ̀ bàbá lákù bàbá lórí burúkú ìrí o ó ní ẹ̀yin tẹ́ wà lórí Facebook ó rí òun lélẹ̀ gbogbo rìsíìtì ló wà lọ́wọ́ ọmọ Samuel tí gbogbo yín sẹ́ndẹ̀ ni mò ń sẹ́ndẹ̀ sàn pé àjọ máa forí lu orí kí n lè mọ tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ṣé mi ní tí mo fẹ́ fowó ṣe ṣùgbọ́n àwa máa ń ṣe tá a bá preach níṣẹ́ humanity ló jẹ́ kó ráyè wọlé sí mi lára pé bóyá kìnnìkan kí pé bóyá orí ẹ pé kí pé bóyá orí ẹ pé bẹ́ẹ̀ ni. ẹ káàárọ̀ sá ẹ ṣe àná sá ẹ ṣe àná Olódùmarè àtúbọ̀ máa kún yín lọ́wọ́ ṣiṣẹ́ o ẹ ò ní jáwọ́ ipá yóò ní ká yín àwọn ọmọ yóò ní yàyàkúyà o wọn ò ní pé bàbára nítorí yín àtọmọ o ẹ ṣe mo dúpẹ́ sá o ẹ ṣe ojú òní tì yín ẹ ṣe I really appreciate it sir God bless you sir thanks so much sir get a nice day sir. lẹ́yìn ìgbà tí mo tún sẹ́ndì owó sí nìyẹn pé kó fi jẹun o ní wéèrè tó ń bú mi tó ń ṣépè fún mi lórí social media sí yìí o. tọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí nǹkan tí ìyá aláya ọlọ́rọ̀ fẹ́ ṣe ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe mo dúpẹ́ ọmọ lórí ojú òní tì yín. Tèmítáyọ̀ ó jẹ́ pómi ó jẹ́ yọ̀ mi èmi àti ẹ̀ ò láṣìírí kan mi ìdẹ̀lẹ̀ báyọ̀ láṣìírí mi ní nǹkan àṣírí tí máa ń ṣe olórí burúkú ẹ̀ ṣé ìwọ kọ́ ló sẹ́ndì lé ẹni tó bá rí ẹ tó ń sọ̀rọ̀ lórí social media sí ṣé wọ́n máa rò pé bóyá ó rí ẹ pé àbáyé ẹ ti bàjẹ́ bó ṣe bàjẹ́ ni ẹ máa pílẹ̀ lọ. ojú òní tí mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé nísìnyí mo ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ ṣe mo dúpẹ́ I really appreciate sir wọn mi gan ní kí n dúpẹ́ lọ́wọ́ yín o pé mo ṣàlàyé. ó fẹ́ lọ wu ọmọ ní orphanage ibi tọ́mọ wà tó ráyè ẹ bàjẹ́ ò lè dá ọmọ ẹyọ kan tọ́ we have single mothers that are struggling olórí burúkú ẹ ò lè ṣiṣẹ́ ó lè tó ń jà láti àárọ̀ ọjọ́ ayé ẹ ó ti mẹ́ lára débi pé ò lè ṣiṣẹ́ mọ́ àbí single mothers tó wọ́n ń tọ́mọ méjì tọ́mọ mẹ́ta struggling trying to make ends meet àtúwádìí kárán olórí burúkú ẹ lọ́wọ́ gbóǹtàn kan tó fi sọ fún wa ò ní ṣoríire sẹ ìbànújẹ́ ti wọ ayé ẹ ṣé o mọ̀ pé kọ́rọ̀ yẹn má bàa débi báyìí
ní mi ṣe díẹ̀ náà tó ń send oríṣiríṣi mẹ́sẹ̀jì tí wàá máa òun sọ rádaràda lẹ́yìn ìgbà tó yá mo tún wá ní pé you know what, let me just let go for this guy, but èèyàn mọ́lá whatever ló fi wá send message tó sún ẹ débi báyìí wàá rí pé tí ẹ ti bàjẹ́ báyìí màá ṣe disclaimer yẹn fẹ́ dé pé o ò ní rálà nú mọ́sẹ̀ gbogbo ẹni platform ẹ̀yìn yẹn tí a bá ṣàti send disclaimer yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa jẹ́ kí àwọn èèyàn rí ilé ṣàkólé on thank you so much mi ní wá yín tì ẹ ṣé gan thank you so much. bẹ́ẹ̀ni pé ọmọ ọdún mẹ́jọ lé kò ń ṣe ọmọ kékeré náà mọ bẹ́ẹ̀ yẹn ẹ ṣé mo dúpẹ́ sá Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe o àwọn ọmọ bẹ́ẹ̀ ni màá post ẹ Olódùmarè á dìde àná ṣáńkó ó fọdà rẹ máa post ẹ. mo dúpẹ́ ẹ ṣé ìdẹ́kù iṣẹ́ sá kó àtàrà ẹ̀kọ́ God bless you sá. ṣe rí nọ́mbà yẹn sá mo post kinní kan mo wà ní group kan ló mo wá post hot plate yẹn bí mo fẹ́ tà síbẹ̀ so ẹ káàárọ̀ sá ẹ láfíà ní sá ẹ ṣe gbogbo gbàgbé ojú òní tìyín o Olódùmarè àtúbọ̀ máa tìyín mọ́ Olódùmarè ò ní fi yín sílẹ̀ o. àṣẹ Ìdùmarè ọlọ́fìn Abíọ́dún pípa ọ̀tá ò ní ká yín. tó nìyẹn o. ẹ sá mo post kinní kan recently pé o tún wá ń disturb mi bí tí mo wà níbi iṣẹ́ 12 hours ni o tún wá post o post kúkà kan o fẹ́ ta obìnrin kan wá ń pè ẹ́ ó pọ́ dàbí ìgbà tó yẹ pé wọ́n ń trace ìwọ káàkiri lólórí burúkú yìí láṣìírí yìí wọ́n ń trace ìwọ káàkiri. mo dẹ̀ sọ fún wọn gbà tó ń sọ mo ní ẹni tí ẹ sọ ìjẹ́ wọn pẹ́ ni ẹ ló sẹ́ǹdì owó sí mi mo tún sẹ́ǹdì àwọn kíní skul tí mo sẹ́ǹdì sí ìtẹ́ni kìlọ̀ mo ní ẹni ẹ̀ máa lo tún ṣe bọ́mọ mi ṣe máa kúrò ń bẹ̀ yẹn oníṣọ́ọ̀ṣì tẹ̀ ló gbé débẹ̀ ẹlẹ́ni kò ń ṣe tẹ́lọ̀ pé ọmọ èṣù mo ní mo gbà èmi náà fẹ́ dìtọ̀ ọmọ èṣù ẹ̀ kájọ máa ṣe mo ní mo gbà wọ́n tún sọ àwọn kan tún invite mi pé kí n wá níjọ́ kínní pé kí n wá ó sẹ́ǹtì owó mọ́tò àwọn tó ń pray fún mi nígbà kan tí nǹkan kan tún ṣẹlẹ̀ èyí lọ́ọ̀tún ṣáà tí mo fẹ́ sọ fún yín pé kí n wá pé a máa jọ gbàdúrà a máa jọ ṣe ẹni tó ní kí n wá láti Kòòdú. mo máa gbé profile ẹ̀ sókè oúnjẹ pásítọ̀ Kọ́láwọlé lórí TikTok. ǹjẹ́ wọn pé mo fẹ́ tó máa padà ó ń béèrè lọ́wọ́ mi pé ṣe bo mọ́tò wà lọ́wọ́ mi rìlọ́tà lè ló fi fún mi 2000 owó ilé mi ti fẹ́ expire ó wá ní òkè ó ní kí n máa kó bọ̀ lọ́dọ̀ òun ó ní màá wà ní yàrá tó ń ti ń gbàdúrà ó fẹ́ mú mi sí ó ní a máa lọ gba megaphone tí mo ti ta padà mo ti fẹ́ máa lò mí láti fi powó pálọ́ máa wàásù a máa lọ lò megaphone yẹn kò lè lọ́ra tiẹ̀ ó wá ní kí ní kí n máa bọ̀ lẹ́nu kí n káṣọ mi pé kí n máa bọ̀ ní kọ́lá lẹ́nu. ìdí sùn ẹ sá ẹ ṣe mo dùn ẹ kárọ̀ sá ẹ kú iṣẹ́ ìlú sá mo àtijọ́ Wednesday ní. bẹ́ẹ̀ ni mo máa post ẹ ọmọọba Adélẹ́yẹ mo máa post ẹ. tí ẹ wò pé kẹ má ti lọ mẹ́sẹ̀gì mi ọmọ pẹ́lẹ́ máa bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sukùn wọn mi ní wíkì so wọn fi ẹ̀wọ̀n pé kẹ má ti lọ bá mi sọ ẹ máa mẹ́sẹ̀gì mi bẹ́ẹ̀ pé kẹ ti máa pè. kẹ́tì rí i pé òun fẹ́ lu ara ẹ̀ ló kọ́ fẹ́sì pé mo fẹ́ bá òun tọ́jú ọmọ mi ì mọ́mọ́ yẹn rí mi ì lẹ́rí. torí mo ti sọ méjì bí mo nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ ẹ̀pẹ̀lẹ́ kúṣẹ́ sá Olódùmarè á máa dìyín mọ́ ogun oníborí yín ọ̀tá onírin yín gbé. ọ̀gá mi ẹ káàsán sá ẹ rà sá ẹ kúṣẹ́ ìlú sá ẹ sá mo fẹ́ kẹ́ lísìn sí voice note ṣe rí àwọn nǹkan tí mo sẹ́ndì sí wọn ẹ bá wo orí péjì ẹ̀rẹ́ nìkan tó ń pè ní Ọláyínká Ọláyẹmí ṣé mo kọ́ lọ. anyways nígbà tá a máa wí lọ wí bọ̀. ẹ káàsán sá ìdí tí mo fi sẹ́ndì fídíò yìí sí yín ṣe rí. anyways gbogbo tó ṣàbàdé owó àtowó now lẹ́yìn ìgbà tí mi wá dá lóhùn mọ́ ó wá send message kan lẹ́yìn ìgbà tí àṣírí ẹ̀ ti wá tú ó wá ní sir you promised me to support me to go and visit my son when you are about to send me to Ekiti State and court date is next week as well as 11th of June Wednesday. Sir, I've been begging you since you claim I offended you. Mo claim bó ṣe mí àbò òwúwa àbàjẹ́ ìwà ọ̀dàlẹ̀. You can imagine. Like I said before, lórí burúkú yìí olè tó ń jà látọ̀rọ̀ ọjọ́ ayé ẹ̀ kò lè ṣiṣẹ́ kankan mọ́ wọ́n ra ọ̀kadà fún ẹ olówó ń dùn ẹ ò lè lo ọ̀kadà lórí burúkú àṣìírè tó máa pasán tógun máa fẹ́ jẹ́ ẹ̀wẹ̀ yìí. Ẹ lè imagine kí irú eléyìí wá ní location mi lọ́wọ́ kí irú eléyìí kó ní location mi lọ́wọ́ ní Nàìjíríà gbà mo ti dé o báyìí o jáde ṣé eléyìí ò ní pé àwọn tó máa wá ju nǹkan sínú ọtí fólúwẹ̀. Ẹ wá wò bó ṣe ń ṣẹ̀sìn káàkiri ayé ẹgbọ́n yìí tí ìyálájẹ kọtùm náà sọ ẹ wá wò pẹ̀lú àwọn ilé tó pè látòrí wáṣà pé wọ́n mọ̀ káàkiri ìrandíran ẹ máa ṣe àgbè ni níwò lórí burúkú yìí
ní wọ́kàn yìí wọ́n ní wọ́n kọ́lá wọlé ìwọ tó ń kọ́lá jáde yìí tó ń kọ́lá rí àkìtàn ìwọ tó ẹ̀ka mọ̀ pé ní kọ́lá rí àkìtàn tó ń pè ní kọ́lá wọlé ó ní nísìnyí mọ́ ọjọ́ tèmi ló ti kàn dín nínú yọ àdàbí tó bá jẹ́ pé mo lonú méjì pẹ̀lú àdàbí tó bá jẹ́ wípé kì í ṣe ẹkún ìyá àjẹsà ló ń jẹ mí lógún lójoojúmọ́ pé ìyá yìí ò gbúdọ̀ sunkún mọ́sẹ̀ tó bá jẹ́ ìyá mi nìyá ìṣe máa dákẹ́ àdàbí tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ló yá kù. ó ṣàwá sọ gbogbo ẹ̀ lọ́wọ́ ní you are now seeing me as your number one enemy. mi ìdánilóhùn ó ní gbogbo mẹ́sẹ̀gì yẹn lélẹ̀ mi respond sí o ó rèé o. But no problems. I strongly believe one thing that is certain is that Olodumare will actually do what he will do in life of my son. Olórí burúkú ẹ̀ ń sọ Elédùmarè. Ìwọ fúnra ẹ ti bà ayé ọmọ yẹn jẹ́. Ìwọ fúnra ẹ ti jẹ ayé ọmọ yẹn mọ́ ayé náà. Ìwọ nífẹ̀ẹ́ ọmọ yìí ló sẹ́ndì irú àwọn important message bẹ́ẹ̀ yẹn sẹ́ni tó promise ẹ lówó. Ó ní ṣoríire lẹ́ẹ̀kan sí. Mo máa gbé ẹ jáde ìjọ mẹ́ta gbáko ni màá fi mọ post fídíò lórí ẹ tí màá mọ táwọn èèyàn máa ríro èèyàn tó jẹ́ pé olórí burúkú èèyàn ni wọ́n gbọ́dọ̀ fún ẹ níṣẹ́ ó gbọ́dọ̀ ra láàánú mọ́ láyé yìí bó ṣe bá kú lélẹ̀ bye ni. Next tomorrow is my son's court date, sir, but it seemed like you are not a forgiving person based on the fact that you promised me before and you decided to lock up just because of a mistake that I did not lie to you and I still apologize. Olórí burúkú ẹ, ìwọ ṣe mistake. Ìwọ ṣe mistake. Ó ṣe mistake, ó lọ gba nǹkan lẹ́kìtì. Life ẹni tí mo rán tẹ̀lé ẹ gan, life ẹni yẹn go save. Life arábìnrin yẹn go save. Tẹ́ bá ní tó sọ fún mi nípa arábìnrin tí n bá parọ́ kọ́ lọ́n fìyà jẹ mí gbogbo voice note yẹn ló wà bíbá. Lady yẹn ó tiẹ̀ ti tóbi jù àwọn ò tiẹ̀ tètè rí mọ́tò. Ó yẹ káwọn wọ mọ́tò ní gáràjì ṣe ló ní káwọn lọ wọ sọ́lẹ̀ torí pé kò fẹ́ sanwó kíní kan nígbà tó mọ̀ pé yẹn ti tú àṣírí ẹ̀ fún mi. Ní olórí burúkú játijàti jí. Ní olórí burúkú játijàti ẹ̀. Bó ṣe ń jẹ pọpọ́ọ̀fù bẹ́ẹ̀ ló ń jẹ gálà ló ń jẹ kíní. Lady yẹn wá fi maturity ó fi pàdánù. Ìyẹn náà gbére ó ti forí gbèpè lọ́dọ̀ yẹn náà o. Tí ó mọ̀ pé yẹn ṣì máa sọ fún mi wípé ó lo fóònù Ìyá Ìjẹ̀ṣà láti fi ra airtime lólórí burúkú olè játijàti. Fóònù ìyá ń yá níyà tó yẹ ká fún lówó. Ìwọ̀nba tá a rèézì pé ẹ bá mi fún Ìyá Ìjẹ̀ṣà lélẹ̀ ṣé wọ́n yẹ tó nǹkan kan. Ṣùgbọ́n ẹgbẹ́ ká ẹ má ṣọwọ́ lọ pẹ̀lú condition tí ìyá yẹn wà níwèé ní ó yá kí ẹgbẹ́ mo lówó tó pọ̀ lọ́wọ́. Tagídí ni mo fi rèézì 140,000 tí mo kọ́ sẹ́ndì sí lédi yẹn. Bí wọ́n ṣe débẹ̀ lóní ẹsẹ̀dọ̀wọ́ torí mi ìmọ̀ báwọn ṣe rí. Mo tún gira mo tún sẹ́ndì 50,000. Olórí burúkú yìí mo sẹ́ndì owó sí lọ́tọ̀ tí mi jẹ́ kí lédi yẹn mọ̀. Ní olórí burúkú tó yẹ kí tí ò yẹ kán mọ̀ rí láàrin àwọn èèyàn. Irú ẹ̀ ló wá lórí láyà lórí péjì mi tó ń to trantoms. Mi sọ fún lédi yẹn wípé mo tún fún lówó lọ́tọ̀ àsọkùnrin pé ó lè fẹ́ jẹjẹkújẹ tó wáyé wá jẹ. Olórí burúkú ẹ̀ ibi tó yẹ kí n ti fura ó nílé dájú òun kan àwọn fẹ́ ta wípé òun ò ní tẹ̀lé lédi yẹn padà ibẹ̀ ló yẹ kí n ti fura ibẹ̀ ló lórí burúkú yìí ti sọ fáwọn bloggers tó taṣẹ́ yẹn fún tí ò fi padà jọ yẹn èmi tún wọ́n sọ wípé in case owó yẹn ó lè má tó mo tún send owó sí mo tún send another extra money sí. Tẹ́ ẹ bá gbọ́ gbogbo nǹkan tó sọ nípa arábìnrin yẹn ẹni tó yẹ kó kú sẹ́wọ̀n ní bọ̀bọ̀ ìṣẹ́ ẹranko tó dáwọ̀ èèyàn bóra ni. Mo máa post ojú ẹ̀ máa post àwọn videos ẹ̀ máa rí kẹ́ ẹ bá mi pé káwọn èèyàn lè ṣọ́ra that is the major purpose of the disclaimers àwọn disclaimers videos tí mo fẹ́ ṣe káwọn èèyàn lè ṣe kíni kí wọ́n lè ṣọ́ra fún ni. I'm on my way for my son's court today. Please, I'm in the court and my son's matter will come up by 9 a.m. And I just want to confirm if I should tell the court about your promise to sponsor him through his primary school and it will commence by September, which is going to be another year in school calendar. But I want you to remember that you are not God. Because if you are God, you may not allow rain to fall. I have been messaging you, begging you, yet you will come on your show and be talking that there are some people that claim they want to be part of what you are doing, but they are this and that. Remember, you are the one that promised and you don't even think of the risk that I took to embark on the journey to Olu Alo town, in which a lot of people knows me very well. Ta ló mọ̀ yàlá ya ẹ̀? Mo bèrè ní ọdún mélòó lẹ́wọ̀n tán fi mẹ́ ò ní ṣoríire. Ò ní rájẹ jẹun mọ́. You have time to read my message, but you will not have time to reply. You are not Olodumare, and what God cannot do does not exist.
You are saying some people did not have conscience. If you have conscience, you will not read the message I sent to you about my son that you are promising heaven and earth, and yet you did not. Ibo ni mo ti promise any heaven and earth. Kolawole, ibo ni mo ti promise any heaven and earth. Lẹ́ẹ̀kan sí o ní ṣo. Tọ́mọ yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe oríire, o ní síbẹ̀ tí wàá fi jẹ́. Tí dídùn ọmọ yẹn bá fẹ́ wú ẹ̀ lẹ́nu ìkorò máa bá ayé ẹ̀. Tí ọmọ yẹn bá ti ṣe kíni, tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe oríire sẹ́, àwọn ayé akọ ẹ̀yìn ẹ̀ sí ẹ. If you like, take my matter to your show and my pictures, I don't care. You are not my son's God, and son's God that will decide his well-being. Èmi náà wá dá lóhùn, ibi báyìí ni mo ti dá lóhùn, torí mi ní parọ́. I thought, motion number 1, I thought those you shared the information with promised you heaven and earth, starting from rent of 150,000 naira. Number 2, you claimed I sent you because I felt you are cheap. You are really a very useless man, for real, that is hiding behind human skin. Would you want me to show you people who I could depend on? Yet I chose you, thinking you are truly repentant. And so you could see that no matter your past, somebody out there can still trust you. Intimo send this in you. Number 3, oh, you think I didn't know what you did with Iya-Ijesha's phone by using her account to buy airtime? Torí kò mọ̀ pé mo mọ information yẹn tẹ́lẹ̀. Ká ló mọ̀ ní ìbá ti block mi. Wọ́n tún fi phone Iya-Ijesha, wọ́n tún fi dálé. Because a leopard can never change its spots. Number 4, me trying to put your son through elementary school doesn't mean I owe you or your generation anything. I am only trying to do my best, and imagine how terrible you are that you compare me with pastors that I talk about. The only reason why you will not regret all you just said to me is if I meant evil for wanting to help you. Even out of my own sweat and struggles, never will you meet with any helper again in life for all you just said. When you wake up, it will be in sorrow. When you wander around, the sun will scorch you tirelessly. And when you lay in bed, it will be in pains and agony, except if I wasn't trying to help you and stand up for you. Number 5, and yes, I must bring all of you to the public, every one of you who is looking to make money off an issue that makes an elderly woman weep. Let's see how your own child too will be a source of joy to you. You will later realize you wronged the wrongest of all persons in your life. Mark my words. You should better make plans to go back to the like of Olu Alo, who knows how to deal with your likes. You dare send such rubbish to me. You will never know peace and happiness again all your life. Mo de sham blocking. Mo shekini, mo sham blocking. Ó wá lọ wo mú number mi kejì. Ó fi send àwọn nǹkan kan síbẹ̀. Mi ti ẹ ṣòkò lọ check ẹ. So now disclaimer. Foundation for peace. Daniel's foundation for equity. Egbe. Ní rí jù báyìí lọ ná. Lẹ́ni. Wọ́n fún mi ní ìròyìn ayọ̀ kan. Egbe, brother Caesar. Àbí báwo lẹ ṣe máa ń jó ṣe mọ̀ pé ó school làwa. Wọ́n fún mi ní ìròyìn ayọ̀ kan sìn. Ṣùgbọ́n mi ní tí ì bẹ́. Tó bá fi máa di ọ̀la Friday, ìròyìn ayọ̀ yẹ á kún. Bó tún ṣe máa kún lọ́la iná mi ní tí ì bẹ́. Torí wípé Elédùmarè ló ń ṣe kì í ṣe èèyàn. Kí ni mo sọ? Gbogbo àwọn tẹ́lẹ̀dùmarè máa wá lò fún wa. Ẹ̀yin àpòkó wà láìbẹ̀ gbà mí lọ́rùn. Tí mo jẹ láàárọ̀ ẹ̀yin máa pọ̀ sí yín lọ́wọ́. Eléyìí tó wà lọ́mí mi yìí mi ní sọ́ nísìn. Ẹ mọ̀ wọ̀lé ẹ ṣì máa mọ̀. Ìròyìn ayọ̀ ńlá ni. Ìròyìn ayọ̀ ńlá gbà ni. Ìròyìn ayọ̀ lágbà ni kò yé yín. And
gbogbo àwọn tẹ́lẹ̀dùmarè máa wá lò fún wa lórí ọ̀rọ̀ yìí títí dé òkè wọn ò ní já wọn tó máa gbàbọ̀dè lágbára Èdùmàrè. Ó máa jẹ́ kéèsì kan tó máa restore confidence àwọn ọmọ Nàìjíríà nínú ìjọba. Ó ní tí mo rí tí mo fi sọ bẹ́ẹ̀ ní ìròyìn ayọ̀yọ̀lá ni àdèmá láyọ̀délẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé. YouTube family mo dúpẹ́ pé òkun o ẹnìkan kan lẹ́mi ní Iléṣà kò lè ẹ̀kan jù mí ní pounds ṣá lórí YouTube. Thank you so much, I appreciate you. Bó ti ẹ̀ jẹ́ pé mi ìmọ̀ bọ́n ṣe ń lo gbogbo kinní ṣùgbọ́n mo dúpẹ́ pé òkun torí mo rí. TikTok family gbogbo ẹ̀yin tẹ́ jù mí ní flower tẹ́ jù mí ní ice cream and everything mo dúpẹ́, thank you so much. Facebook family ẹ̀yin náà ṣé, thank you so much, I appreciate you. Authentic baba, thank you. Mi ní wá gbogbo yín tì àjọ máa fàájà àjọ máa ní àṣeyọrí lórí ọ̀rọ̀ yìí.